jọ̀ọ́ kí ni ìtumọ̀ wípé ẹ lóyà sí? Kí ni ìtumọ̀ wípé nítorí tiwọn, nítorí ti Saheed Òṣùpá lẹ fi rọ́ràn? Saheed Òṣùpá bímọ, àwọn ọmọ ẹ̀ ti di lọ́yà, àti ẹ̀rí nínú àwọn ọmọ ẹ̀ tí wọ́n jẹ́ ìmáàmù mọ́ṣáláṣí nílùú òyìnbó, tí wọ́n kéwú, tí wọ́n kàwé. Saheed Òṣùpá bí àwọn olóríire ọmọ. Saheed Òṣùpá ní àbúrò, ó ní ẹ̀gbọ́n. Saheed Òṣùpá ní ẹbí, ó ní ará. Ẹ̀yin èèyàn mi, ẹ wò ó, Mẹ́wọ̀ọ́láká jáde láti gba àáfàá Súnà ní àmọ̀ràn wípé ṣebí Saheed Òṣùpá ó bímọ tí àwọn ọmọ ẹ̀ ṣoríire. Saheed Òṣùpá ó lẹ́gbọ́n, ó lábúrò, pé kí ló dé tó fi jẹ́ pé ìwọ àáfàá Súnà ló máa jáde láti máa ní pé òun bá Saheed Òṣùpá bú èèyàn kan àbí ẹlòmíì, wípé ìwọ ló mọ̀pọ̀ ara rẹ̀. Ẹ wò ó, ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù, ẹ gbọ́rọ̀ yìí láti ẹnu Mẹ́wọ̀ọ́láká fúnra rẹ̀. Ẹ má gbàgbé, ẹ jọ̀ọ́ ẹ bá mi kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn. Ọwọ́ yín tẹ́ fi ń bá wa tẹ subscribe ní orúkọ Jésù. Ẹ ò ní fi gbé ọmọ sin, bẹ́ẹ̀ lẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. Nǹkan tẹ́ ẹ sọ wípé lọ́jọ́ tẹ́ ẹ pàdé Saheed Òṣùpá tẹ́ ẹ sọ wípé Ọlọ́run látọjọ́ tí mo ti ń wá yìí, Ọlọ́run dẹ̀ bá mi ṣe, Ọlọ́run gba àdúrà mi. Àbí ẹ kàn fẹ́ súnmọ́ kẹ́ ẹ máa ṣọmọ ẹ̀yìn ẹ̀ tán bá ń kó spíkà? No, ẹ tí ì sọ yẹn. No, another thing tí mo tún fẹ́ béèrè lọ́wọ́ yín, ẹ jọ̀ọ́ kí ni ìtumọ̀ wípé ẹ lóyà sí? Kí ni ìtumọ̀ wípé nítorí tiwọn, nítorí ti Saheed Òṣùpá lẹ fi rọ́ràn? Saheed Òṣùpá bímọ, àwọn ọmọ ẹ̀ ti di lọ́yà, àti ẹ̀rí nínú àwọn ọmọ ẹ̀ tí wọ́n jẹ́ ìmáàmù mọ́ṣáláṣí nílùú òyìnbó, tí wọ́n kéwú, tí wọ́n kàwé. Saheed Òṣùpá bí àwọn olóríire ọmọ. Saheed Òṣùpá ní àbúrò, ó ní ẹ̀gbọ́n. Saheed Òṣùpá ní ẹbí, ó ní ará. Nígbà tóun àti Kọ́lá Olóòtú, bàbá Kọ́lá Olóòtú ń jà, tí wọ́n tahùn síra wọn, ẹ̀yin fúnra yín sọ wípé ẹ ti bẹ bàbá Saheed, ẹ ti pẹ ọba orin wípé kó jọ kó connect yín mọ́ Kọ́lá Olóòtú, wípé Saheed Òṣùpá sọ wípé òun máa wá nǹkan ṣe sí. Kò pẹ́ lẹ́yìn ìjẹ́ lẹ́rí wípé tí Saheed Òṣùpá jáde fún Kọ́lá Olóòtú tó pè ní bàbá Gèébú. Ẹ̀yin ò wá pé Saheed Òṣùpá kẹ́ sọ wípé bàbá, ibi tẹ́ ẹ lẹ́ máa mú mi lọ náà lẹ́ ti fìbínú bàjẹ́ yìí. Ẹ wá seize opportunity yẹn kẹ́ ẹ bọ́ síta lórí social media, kẹ́ ẹ bẹ bàbá Gèébú pé bàbá Gèébú, àbí kìí ṣe bàbá Gèébú ní ọba orin pè wọ́n, bàbá Kọ́lá Olóòtú, ẹ má jà o, ẹ má bínú o, Saheed Òṣùpá ẹ jọ̀ọ́ o, ọmọ yín ni mo jẹ́ o. Kẹ́ẹ̀kan ẹ mọ̀ kó má dénú yín rárá, ó níbi Yorùbá ṣe ń ṣe, kò tiẹ̀ ní dénú yín rárá, ṣùgbọ́n ẹ ṣojú ayé, ẹ parí ìjà yẹn, ẹ sọ wípé ẹ̀yin bàbá mi méjèèjì, ẹ̀yin èèyàn ńlá méjèèjì, tí irú ẹ̀yin méjèèjì yìí bá ń jà, àwọn ọmọ kéékèèké tá à ń jẹ lábẹ́ yín lójú máa ti. Bàbá mi Kọ́lá Olóòtú ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín, bàbá mi Òṣùpá orin ọmọ yín ló ń bẹ̀ yín o, kẹ́ wá ṣojú ayé kí Kọ́lá Olóòtú tiẹ̀ ti ń wọ́nà láti rí, kó tiẹ̀ wá pè yín pé ọmọ dáadáa ni wọ́n ọmọ yìí, ó yá mọ̀ bọ̀ nínú stúdíò mi kó o wá gbá láyé ọ̀rọ̀, kẹ́ wá tún fi ìyẹn kẹ́ fi wọlé sí Kọ́lá Olóòtú lára. Ṣùgbọ́n ń tẹ́ ẹ rò wípé ó jẹ́ loyalty lọ́dọ̀ tiyín ní kẹ́ ẹ gbé ring light, kẹ́ wá bẹ̀rẹ̀ sí ní bú Kọ́lá Olóòtú. Tẹ́ ẹ mọ̀gbà tóun àti Òṣùpá ọba orin jọ bẹ̀rẹ̀, tó ṣe é ṣe kó tiẹ̀ jẹ́ wípé ká ẹ má tiẹ̀ tí ì lè já lẹ́nu ọmú nígbà tí bàbá Kọ́lá Olóòtú àti Òṣùpá tán ti jọ ń ṣe bọ̀. Ọ̀rẹ́ méjì á máa jà, ẹ̀gbọ́n àtàbúrò á máa jà, ìyálé àtìyàwó á máa jà, ọkọ àtìyàwó á máa jà. Ẹ̀yin wá rò wípé ọ̀nà tẹ́ ẹ fi lè show loyalty ṣe kárí mi ní kẹ́ ẹ gbé ring light, kẹ́ ẹ wá máa claim loyalty. So many of us are in this shoe. So many of us are in this shoe. In the name of I am loyal to Funke. Ó sì ṣẹlẹ̀ lórí social media yìí o. Ìwọ tó o bá fẹ́ comment, tó o bá fẹ́ sọ wípé Mẹ́wọ̀ọ́láká you are saying the truth, I want you to check yourself too o. Ó ṣe ìṣẹ̀lẹ̀ tán ní ẹnu ọjọ́ mẹ́ta láàrin Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Ayéyẹmí Téyìn Abraham.
àwọn kan pera wọn ní fáàní Fúnkẹ́ Akíndélé, àwọn kan pera wọn ní fáàní Tóyìn Abraham. Ẹ wá rò wípé nítorí wípé Tóyìn Abraham ó kí Fúnkẹ́ Akíndélé ní pátí kò dáhùn, ẹ ti set ring light. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín kò sí èpè tẹ́ ìgbé Fúnkẹ́ Akíndélé ṣẹ́ tán. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín kò sí èébú, kò sí orúkọ tẹ́ ẹ̀ pé Tóyìn Abraham lórí ọ̀rọ̀ tó jẹ́ wípé nígbà tí àwọn méjèèjì bá máa parí ìjà wọn ò ní pè yín. Nígbà táwọn méjèèjì bá máa parí ìjà as colleague in the industry wọn ò ní sọ wípé ìwọ náà máa bọ̀ má bínú pé kán bẹ ìwọ náà. Bẹ́ẹ̀ náà ni ẹ̀yin political dogs. Mi ń pè ẹ̀yin tẹ́ máa ṣe bẹ́ẹ̀, mi kì í pè yín ní political loyalists, political dogs. Tí ènìyàn kan, ẹ jẹ́ kí n fi ti MC Olúọmọ ṣe example. Mo dúpẹ́ lọ́wọ́ MC Olúọmọ nígbà tí à ń campaign fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Fúnra wọn náà pè mí, fúnra wọn náà appreciate mi, fúnra wọn náà fún mi ní nǹkan. Àmọ́ kí ni mo rí kùdìẹ̀kudiẹ tó ní ìpínlẹ̀ Ọ̀ṣun nípa nǹkan tí APC ń ṣe fún, àbí kí ni mo yin Adémọ́lá Adélékè fún pé Adémọ́lá Adélékè máa ń ṣe dáadáa. Àwọn APC dogs ní ìpè wọ́n ní APC loyalist wà, ajá wà. Àwọn loyalist tó mọ nǹkan tó ń ṣe tán ní làákàyè wà, àwọn ajá wà. Mo fẹ́ kẹ́ ẹ lọ mọ ìyàtọ̀, kò ń ṣe gbogbo wọn ní ò mọ nǹkan tó ń ṣe. You understand? Wọ́n ti bọ́ síta, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bá mi jà. Meanwhile, ọmọ El-Rufai tí òun àti Aṣíwájú Bọ́lá Ahmed tí wọ́n jọ ń jà báyìí, ó wà ní APC. Set ring light fún kẹ́ ẹ pè ní ọ̀dàlẹ̀. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó lọ bẹ́ẹ̀ condolence, ó lọ síbi òkú ìyá El-Rufai, political matter aside. Ó lọ síbẹ̀, ó lọ bá wọn kírun sí lára. Ẹ̀yin dẹ̀ wà lórí social media, ẹ̀yin ẹ̀rí ti ọ̀tá ọlọ́ta. Àfáà Súnà, kí ló fún yín ní impression wípé inheriting Saheed Òṣùpá enemies will make you see his favour? Do you understand what I'm saying? Kí ló fún yín ní impression wípé torí pé o dẹ̀ ti set ring light, ẹ wá gbọ́ ibi tẹ́yìn gan ti rí dínkù ibi àbí ọmọ David Mark ń kọ́ Àdìgún Akínbáyọ̀ á dáa fún yín. Ibi tẹ́yìn gan ti wá rí dínkù ara yín. Ẹni nígbà tẹ́ wá tẹ́ drag bàbá oníbàbà tán, bàbá Kọ́lá Olóòtú tó ń ṣe ẹgbẹ́ bàbá àti yín, tó jẹ́ wípé àwọn ọmọ Saheed Òṣùpá tó bíire tó kọ́ re. Àbẹ́ mọ̀ sí pé Saheed Òṣùpá bí àwọn ọmọ tí ẹ re, ó kọ́ wọn re, wọ́n níwà re, wọ́n lọ́pọlọ pípé tí wọn ò bọ́ síta fún bàbá Kọ́lá Olóòtú. Tó jẹ́ wípé tó bá dọ̀la tí wọ́n bá rí bàbá Kọ́lá Olóòtú, wọ́n máa dọ̀bálẹ̀ kí bàbá ni. Wọ́n ṣe yẹn. Ìwọ ó wá ní bàbá Saheed Òṣùpá promise ẹ ní 500,000 torí 500,000 audio torí according to you ó ní wọn fún ẹ mọ́ torí 500,000 ló ṣe wá lọ inherit ogun ayérayé, ló ṣe lọ fẹnu kọ. Dá mi lóhùn torí ó ké gbàjáde báyìí oníkan gbà ẹ́. What is your own definition of being loyal? Ìwọ ló mọṣẹ́ tó gbà. Ó ní wọ́n ní kó interview Atawẹ́wẹ́. Kí MC Olúọmọ fún mi ní phone. Kò tó bẹ́ẹ̀, mo tún fi gbogbo ẹnu sọ. MC ò tó bẹ́ẹ̀ láti sọ wípé torí pé òun fún mi ní fóònù pé ẹni báyìí ni mo fi gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí social media space mi. Pé mi gbọ́dọ̀ dárúkọ ẹni báyìí àbí mo gbọ́dọ̀ dárúkọ ẹni báyìí. No! You don't get it. I appreciate him. I respect him. He will always be my Thomas or MC Olúọmọ ní anywhere tó bá bàjẹ́ ni ojúṣe mi láti sọ wípé kò rí bẹ́ẹ̀ o. MC Olúọmọ kò rí bẹ́ẹ̀ o. Èèyàn dáadáa ni, nǹkan báyìí ló ṣe fún mi, nǹkan báyìí ló ṣe fún mi, èèyàn dáadáa ni. Ṣùgbọ́n mi nítorí bẹ́ẹ̀ tán rí glite nítorí pọ́n àti Koko Zaria ń jà àbí kí lorúkọ bàbá New Chair Sego wípé wọ́n jà kébì náà wá set ring light.
kí wá máa gbé Sego ṣépè àbí kí máa gbé Koko Zaria ṣépè kí n tèmi ṣé mo gba gáràjì ni mo bá wọn ṣe union ni kí ni mo mọ̀ nípa ọmọ onímọ́tò kí ni tèmi ìgbà wo náà bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ọjọ́ wo náà pàdé ibo náà mọ́ra wọn dé nítorí owó tó wá fún mi àti fóònù tó fún mi ó wá yẹ kí n sọ làákàyè nù lọ́jọ́ tí Koko Zaria àti Sego tán bá wá ọ̀gá ara wọn tán bá ní a ò jà mọ́ o MC Olúọmọ pẹ̀lú Koko Zaria ọ̀rẹ́ ni wá ibo ni èmi Mẹ́wọ̀ọ́láká máa fojú sí kì í ṣe làákàyè kì í lo orí pípé bẹ́ẹ̀ náà làwọn Delta Boys tán bá ti fún yín ní 20,000 báyìí ẹni tó jẹ́ wípé tó bá gbé yín tó bá tì yín mọ́lé rówó gba lọ́yà lẹ máa àtàkì lóyà sí èèyàn kan ṣé bó ṣe ń lóyà sí èèyàn nìyẹn. That is why tí mi ṣe ní godfather àbí èèyàn kan mi ìlólówó kan tí mò ń worship lórí space mi ní bàbá ìsàlẹ̀ kan àbí ìyá ìsàlẹ̀ kan tí mò ń worship lórí page mi because you don't expect me just because you are fighting somebody on social media to inherit your enemies. No, mo ní bàbá, yes, jẹ́ kí n lo eléyìí ẹ̀rọ àpò mo ní àǹfààní láti dárúkọ Malam Yusuf Adépọ̀jù mo máa ń sọ wípé bàbá mi ni nínú Islam ẹ̀rí kí n bá wọn yẹn rí ìtì ọ̀tá ẹ̀rí ẹ̀rí kí n bá wọn ṣe kí n bá wọn bọ́ síta kí n set ring light fẹ́yàn kan rí kí n sọ wípé mò ń bá wọn bú rárá. That is not the way to show appreciation. The only thing tí mo lè ṣe tí mo fi lè show wípé mo appreciate ẹni bóyá ó ń ṣọjọ́ òbí bóyá ó ń ṣe bóyá mo rí nǹkan tó dáa nípa ẹ̀ kí n sọ. That is it. Tẹ́ ẹ bá ń ṣe fún àníyàn ìtumọ̀ pé èèyàn ṣe fún àníyàn Saheed Òṣùpá kọrin ó bọ́ síta ó promote ẹ̀ Pasuma akọrin ó bọ́ síta ó promote ẹ̀ Malam Yusuf ṣe dáwà mo ṣíà ẹ̀ ok tọ́lì jàre Muri Thunder wọ́n ní kó interview Muri Thunder ó ṣẹ̀ṣẹ̀ lọ gba àyè àṣẹ lọ́wọ́ ẹni tí ò bẹ́ẹ̀ open page àbí Saheed Òṣùpá ló bẹ́ẹ̀ open page ẹ̀ no àbí òun ló sọ wípé àbóso sálárì ẹ fún sọ̀rọ̀sọ̀rọ̀ ìgbà tó o máa sọ olóòjẹ́ lówó kankan rí ó ní gbogbo owó tán promise ẹ ó ní audio money ni kí wá ló dé tán ní kó interview Muri Thunder tí wọ́n sanwó iṣẹ́ fún ẹ bíi pé kí n gba brand ambassador báyìí kí n ṣẹ̀ṣẹ̀ wá lọ béèrè lọ́wọ́ mi ti ẹ̀ ní godfather gan báyìí ẹ bá wá godfather ẹ dákun mo ṣe wá realize pé mi ti ẹ̀ ní godfather lára àwọn celebrities àbí àwọn socialites bóyá kẹ́ ẹ bẹ́ẹ̀ mi náà wọ godfather kí n wá ní mo ní godfather kan báyìí kí n wá kọ́kọ́ lọ béèrè lọ́wọ́ ẹ̀ wípé ẹni fún mi ní brand ambassador ẹjọ́ ṣé kì í ṣe pé ẹ̀ ń jà mi lè gba brand ambassador kí ló dé òun lówó fún page fún mi ni àbí kí n torí wípé mò ń bá èèyàn kan jà Àdùnní ọmọ Ọ̀fà ó nífẹ̀ẹ́ ni èmi náà nífẹ̀ẹ́ dáadáa kí wá torí wípé èèyàn kan bá mi jà Àdùnní ló ń bá ẹni yẹn ṣe kí wá sọ wípé Àdùnní ti dọ̀tá mi ẹjọ́ kí ló kan Àdùnní ìyẹn ò ṣe loyalty stupidity ni wọ́n ní kó o kọ orin fún birthday ìyàwó Paso gbogbo ohun tí ayé fi máa wọ̀n ẹ́ gbogbo ohun tí ayé tó fi máa gbóhùn ẹ́ o kọ́kọ́ lọ ń gbàyè lọ́wọ́ Saheed Òṣùpá. Okay, Ìmọ́lẹ̀ is my godfather. All right. Thank you for reminding me. Ìmọ́lẹ̀ mo dẹ̀ rí èèyàn gidi fi ṣe godfather. Kí wá lọ bá kí wá ní gómìnà wa ọlọ́lá jùlọ Adélékè o. Ẹ jọ̀ọ́ o. Mo ríṣẹ́ tí Yáyì tó ń ṣe lóògùn state o. Mo fẹ́ promote ẹ o. Kí gómìnà Adélékè wá nítorí pé àwọn jẹ́ bí accord mi gbọ́dọ̀ promote Yáyì Akóredé. No. You understand? Fi làákàyè gbé. Lọ́dún kan àáfàá Líláfí wọ́n wọ DM mi wọ́n sẹ́ndí píkṣọ̀ Alhaji Wasiu Alabi Pasuma àti ìyàwó wọn wọ́n sẹ́ndí píkṣọ̀ wọn sí mi rẹpẹtẹ wọ́n sọ pé àáfàá Sunna send me your account details máa pẹ́ ta lélẹ̀ máa lọ wo píkṣọ̀ wọn bí wọ́n ṣe pè mí nìyẹn àáfàá Sunna afẹ́ kó bá wa ṣe birthday shout out fún Alhaja ni ìyàwó Alhaji Wasiu Alabi Pasuma wọn dà pé kí n send account number mi mo tẹ gbogbo kí ni ìmọ̀lẹ̀ pàpàpàpàpàpà mo send ẹ̀ sí Alhaji Saheed Òṣùpá pé nǹkan báyìí mo rí o àwọn gan sọ fún mi pé àáfàá Sunna mọ̀ dá wọn lóhùn mo dẹ̀ ṣe bẹ́ẹ̀ nítorí pé mo ṣe lóyà tán fún wọn.
Ẹ kú dédé àsìkò ẹ̀yin lára wa. Wálé Aburúmọ̀kù ló kọ mi. Mo fẹ́ sọ̀rọ̀ nípa the word loyalty. Àkọ́kọ́ náà kí n tó wá bẹ̀rẹ̀, mo ní ìbéèrè kan tí mo fẹ́ bi yín. Ǹjẹ́ ẹ ti ever bira yín rí nínú ìgbésí ayé wípé kí ló dé tí ó jẹ́ wípé olówó nìkan ní máa complain nípa loyalty? Kí ló dé tó jẹ́ wípé olówó nìkan ní máa complain nípa pé lágbájá ò lóyà sí mi, lágbájá ò lóyà sí mi, lágbájá disloyal, tẹ̀mẹ̀dó disloyal. Kí ló dé tó jẹ́ pé ẹ tí ìfìgbà kankan gbọ́ yín nínú ìgbésí ayé kí tálíkà ò ever complain nípa disloyalty? Ẹ jẹ́ n sọ díẹ̀ fún yín. Àkọ́kọ́ ṣe rí that word loyalty is a modern way of slavery o. Òótọ́ ọbẹ̀ nìyẹn. And then reason tó fi wá jẹ́ wípé olówó nìkan ní máa ń complain nípa ẹ̀ ní wípé rich people in their original form they are users. Reason tó fi jẹ́ wípé olówó nìkan ní máa ń complain nípa disloyalty ní wípé rich people in their original form they are users. Because naturally olówó believe wípé tálíkà gbọ́dọ̀ regard òun ti di ẹni àpọ́nlé. Kí ni ń pè lẹ́ni àpọ́nlé láwùjọ ẹni tó lówó lọ́wọ́? So ó believe pé òun jẹ́ everybody ní àpọ́nlé. Everybody yẹn kì í ṣe àwọn olówó ẹgbẹ́ tiẹ̀ o, láàrin àwọn mẹ̀kúnnù náà ni o. Kí ló dé tí olówó kò lè complain nípa disloyalty látọ̀dọ̀ ọmọ olówó ẹgbẹ́ àbí látọ̀dọ̀ olówó ẹgbẹ́? Kí ló dé tó jẹ́ wípé látọ̀dọ̀ tálíkà ni ẹ ti máa ń retí almost everything? ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti máa fún yín ní ìròyìn lọ́lọ́kan òjọ̀kan pàápàá jùlọ lórí ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Eléyìí tá a mú wá lónìí gbáǹkọ́gbì ni o. Ó yá ẹ jẹ́ ká jọ wò ó kó tó di pé a máa wò ó. Ẹ jọ̀ọ́ ẹ bá a wò sàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí yẹn, ẹ click lórí subscribe button fún wa. Ọ̀fẹ́ ni subscription, kò sẹ́ni tó máa jáwọ́ yín. Ọwọ́ yín tẹ fi ń tẹ subscribe yẹn ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sí, ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. Now let me tell you, ẹ kì í expatiate. Ntí that word loyalty means sí olówó, òun ní ìṣẹ́rú lábẹ́ wọn o, and that is just the fact. Ẹ jẹ́ ká ṣe báyìí. There was a time I got a call from a man in Ibadan here. He's a rich man, I won't mention him. Ó wá pè mí, mo lọ sí ọ́fíìsì wọn, and he was like, I got there, see a lot of cars. Ó kọ́kọ́ mú mi tọ́ gbogbo building wọn. Ọmọ mi báwo ni ṣó wà, ṣàlàáfíà ni? Ọmọ mi tọ́ gbogbo building wọn. Èmi ni mo ní bí, ọmọ mi wọ́n fi gbogbo mọ́tò wọn hàn mí. Ìgbà kan kò mọ̀ pé gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn ni o. Bẹ́ẹ̀ mú mi déwájú Tinubu, èmi ó béèrè owó iṣẹ́ tèmi bá fẹ́ ṣe ń bẹ̀ ni. Tinubu ò bá ní fèmí lówó iṣẹ́ tí mo fẹ́ ṣe fún. Máa bá tèmi lọ, máa kiri sọ́wọ́ wájú ni, mi ì mọ̀ ń pa ẹ̀. Mo lè máa hype kánsẹ́lọ̀ báyìí, kánsẹ́lọ̀ tó bá ń tẹ̀wó tí máa hype ẹ̀, tí máa jẹ́rìí president, tí máa gbójú sẹ́gbẹ̀ẹ́ kan, ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀. Ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọ̀rọ̀ lápá bí. So gbogbo mọ́tò tó ń fi hàn mí yẹn, èmi ò rí bí nǹkan kan. Na your own car now, wetin concern you asking me to come to your office and start showing me cars, showing me your buildings and every other thing. So now it started with ẹ bá mi send àwọn kíní yẹn sí. So mo feel pé màá yẹn fẹ́ lọ sí Senate ni, so they start sending some flyers to me and everything. Ọmọ mi lọ máa post àwọn kíní yẹn lọ́nà. Ṣé ti yẹ kíní kan? I said yes sir. I charge 350,000 naira per post. And he was like, ojú ẹ̀ change immediately. Kò mọ̀ pé mo lè nírú mind yẹn láti lè charge òun despite showing me everything he has and all that. And he was like, what do you mean? Ìwọ mi má bàjẹ́ kẹ̀. Ṣé o mọ adúrú oore tó lè ti ọwọ́ mi jáde wá sí ọ̀dọ̀ ẹni? Mo ní no, owó iṣẹ́ tí ẹ̀yin fẹ́ gbé fún mi yẹn, òun gẹ́gẹ́ ní oore tó lè wá látọ̀dọ̀ yín. Because ṣẹ́rí the same oore yìí náà ni mo ti fi ń tọ́jú ara mi for years. Owó iṣẹ́ tí mo ń bá àwọn èèyàn ṣe, òun náà ni mo fi ń tọ́jú, òun ní the first oore, the first paramount oore tí mo lè rí gbà lọ́wọ́ ẹnikẹ́ni, òun ni pé kẹ́ ẹ gbéṣẹ́ fún mi, kẹ́ ẹ dẹ̀ fún mi lówó. So the other every other oore pé mo lè sọ ẹ́ di lówó, so máa dín nǹkan tí mo lè ṣe fún ẹ, mo gbé mọ́tò fẹ́ nìkan last week, mo kọ́lé fẹ́ nìkan ní last week. I don't really care. He said, boy, yóò lè lóyè àjàre. Ẹ sílẹ̀ kún kó máa bá tiẹ̀ lọ. Mo ní no, ẹ ní láti ṣẹ̀ṣẹ̀ bọ́ńdù mi jáde. I'll work out myself. Why are you looking for loyalty if you are not looking for slavery wèrè? Why are you looking for loyalty? See, gbogbo ìgbà tó fi ń pè mí pé kí n wá sọ́fíìsì òun yẹn, gbogbo ìgbà tó fi ń fi mọ́tò hàn mí yẹn, tó bá yẹ pé tálíkà ló fẹ́ gbéṣẹ́ fún mi, poor people mẹ̀kúnnù bí ẹgbẹ́ mi wọ́n ń gbé advert fún mi dáadáa, wọn ò ń rojọ́ jù, ẹ ló fọ́ ní tìǹkà, mo fẹ́ gbé advert fún yín o, èló lẹ máa gbà, iye báyìí ni màá gbà o, tó bá lè san san, tí ò bá lè san máa lọ, tálíkà ò kì í rojọ́ pọ̀ jù, ṣẹ́rí àwọn olówó wèrè yìí náà ni, wọ́n wá gba bí loyalty wọlé. Imagine him, ó fẹ́ gbéṣẹ́ fún mi, and he was not complaining about say, ọmọ yìí ò lè lóyà, wọ́n ti sọ̀rọ̀ ẹ̀. Kí ni ọ̀rọ̀ disloyalty ní í ṣe pẹ̀lú bí o fẹ́ gbéṣẹ́ fún mi, mo sọ pé iye báyìí ni màá gbà. So because ó ti ń pè mí lọ́mọ ẹ̀ ń sìn, ó ti ń sọ pé feel free o, anytime tó bá ti wà less busy ó lè máa wá bí o. So ìyẹn ni kí èmi fi dí owó iṣẹ́ tí ẹ̀wọ̀n fẹ́ gbé fún mi. So that is why you see people coming online every time tó máa complain nípa olówó. Because tí wọ́n bá ti rí olówó, wọ́n believe pé olówó yẹn ló máa sọ àwọn ẹ̀dín nǹkan táwọn fẹ́ dà láyé. Rich people don't turn anybody to anything. Ọlọ́run ló ń sọ yẹn di nǹkan. And as a matter of fact, rich people will not even want you to be rich because ààyè tó wà lókè yẹn, wọ́n mọ̀ wípé tí gbogbo èèyàn bá ti wà ń bẹ̀, ipò wíwà lókè tàwọn, ó máa di dada tẹran, ó máa liquidate, ó máa di yẹpẹrẹ. So ṣé ọmọ Ṣèyí Tinubu tó lè pọn Dangote lé ní? Despite all the billions, kò lè pọn léjì, only regard you can give him his daddy and all that. Lẹ́yìn yẹn, tí irú ẹ tó bá sùn tó bá jí tó bá miss call Dangote bíi méje, tí Ṣèyí Tinubu bá sùn tó bá jí tó bá miss call Dangote bíi méje, it's just a normal miss call lọ́dọ̀ Ṣèyí Tinubu, ṣùgbọ́n lọ́dọ̀ tiẹ̀ almighty miss call ni o.
o lè tún torí ẹ̀ kọ́kọ́ lọ give testimony. So reason yẹn tó lówó òfin ní fẹ́ jẹ́ kó lówó because wọ́n fẹ́ lose regard, the almighty regard tí wọ́n ní lójú mẹ̀kúnnù, wọ́n fẹ́ lose ẹ̀. Ìdí tí olówó fi níyì náà ní wípé tálíkà kọ̀. Tí tálíkà ò bá ti sí rẹpẹtẹ mọ́, ipò wíwà lókè yẹn ti di tajà tẹran, ó ti di pọ̀ntọ̀, ó ti wà liquidated. So it was like, ṣé o máa dúró oore tó lè wá látọ̀dọ̀ mi sọ́dọ̀ ẹni mo ní, the only oore tèmi mọ̀ òun ni pé ẹ patronize mi, ẹ gbéṣẹ́ fún mi, mo ṣiṣẹ́ yẹn ẹ̀dẹ̀ fún mi lówó. Oore ẹyọ kan tí mo mọ̀ nìyẹn. Every other oore tèmi ò fọkàn sí ni. Oníbọ̀ yóò lè lóyà ẹ lè jáde. Mo ní ẹ ní láti lé mi jáde. Èmi mo fẹ́ ṣe ara mi rìn wọlé fúnra mi. Èmi náà ni màá jáde with my head up. Mo lè jáde pẹ̀lú ṣódà mi tó gan pa sókè yanyan. So why is he complaining about disloyalty? Ọjọ́ wo la mọ́ra? Àmọ́ra à ń sọ̀rọ̀ sí kò ju ọjọ́ méjì lọ. O sì ń complain about disloyalty. So the only cherry ojú tí olówó fi ń wo that word loyalty ó yàtọ̀ sí etí tí ẹ̀yin fi ń gbọ́ o. Ìtumọ̀ loyalty lọ́dọ̀ olówó ni pé bó ṣe pè mí yẹn tó fi ilé ẹ̀hàn mi tó fi gbogbo nǹkan hàn mí yẹn tó ní kí wọ́n send àwọn flyers ẹ̀ sí mi pé kí n lọ máa post ẹ̀ náà kémi náà ó lọ máa post ẹ̀ láì dèrè owó. In tó lówó ń pè ní loyalty nìyẹn, buying things for free, like taking services for free, rendering service to them for free. In lówó mọ̀ sí loyalty. So ìwọ ló máa ní láti jára ẹ̀. Don't high rate ẹnìkan, má overrate anybody can come to you. Tó bá ti dájú pé lórí ọ̀rọ̀ ṣẹ́ẹ̀tì ẹni wọ́n bá wá, bàbá mi charge anybody chargeable. Gbogbo ọjọ́ tó fi ń bá mi sọ̀rọ̀, tó fi ń fi mọ́tò rẹ̀ mi, tó fi ń fi nǹkan kan mí yẹn, tálíkà àti bá mi sọ tó fẹ́ bá mi sọ pàápàá fọ́nì sí nǹkan mo fẹ́ gbéṣẹ́ fún yín ní àgbo ni mò ń tà o, iye báyìí ni mo ní o, èmi á dẹ̀ sọ pé iye báyìí ni mo fẹ́ gbà, tọ́rọ̀ wá bá wọ̀ màá ṣe, tí ò bá wọ̀ yóò mọ̀ bá tiẹ̀ lọ, and most of the time tálíkà ò kì í rojọ́ pọ̀ jù. So gbogbo tó fi ń ṣẹ̀ṣẹ̀ ń sọ pé kí n wá, tó fi ń fi lé mi, tó fi mọ́tò hàn mí yẹn, ó ń kàjó mi ni, so that màá lè fọ́ wípé dáàdi ìdẹ́ lè ṣe mí lóore o, dáàdi ìdẹ́ lè sọ mí lólówó, Ọlọ́run ló ń sọ̀yàn di gbogbo yẹn, wàá kàn mọ́ ṣiṣẹ́ ọ̀fẹ́ kiri ni. So loyalty to rich people is a modern way of slavery. A modern way of slavery, ìlànà ìmúnisìn ní ọ̀nà tìgbàlódé, òun ni dáwọ́ loyalty lọ́dọ̀ àwọn olówó. Ẹni tó bá ń ṣiṣẹ́ fún wọn, iṣẹ́ tí ó jẹ́ wípé wọ́n lè ṣe níta tí wọ́n ó fowó ṣe, tí wọ́n bá choose láti máa bá wọn ṣe lọ́fẹ̀ẹ́ torí pé wọ́n lówó lọ́wọ́. Olóyà nìyẹn, you are a loyal boy. Loyal boy, loyal. So you are a loyal boy to them. But ìwọ tó bá insist lórí wípé ìwọ fẹ́ gbowó tiẹ̀ tó jẹ́ sanjú ko, ọmọ yẹn nonsense, ọmọ yẹn lé sọ́wọ́ wájú. And then kò dẹ̀ ní ti gbẹ́gẹ́ ẹsẹ̀ léwọ̀ náà sọ́wọ́ wájú, tètè bọ́ síta. So that ẹni láti ṣẹ́rí these days ẹni láti jókòó káṣípayá ọkàn wa káwá rọlà ká ẹ̀ pé bóò ni àwọn ọ̀rọ̀ yìí ṣe rí. And then there's one thing about poor people ni wípé you have nowhere to run to than your source of income. Ibi tí o ti ń ṣiṣẹ́ tó ti ń rí tọ́rọ́ kọ́bọ̀ yẹn, ibẹ̀ náà ni ibi ìsádi rẹ. You have no any other place to run to. So don't allow anybody to use you for free, all in the name of loyalty. Olóyà sí mi kò sígbà fúgbà tí n bá pè báyìí tí kì í dá mi lóhùn. Common sensically, ẹni tí ẹmọ nǹkan ti fi ẹnu ara rẹ̀ sọ o. Ẹni tí ó jẹ́ pé kò sí ìgbà fúgbà tó o bá pè tí kì í dá ọ lóhùn. Ǹjọ́ yẹ kí irú ẹni bẹ́ẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ máa tọrọ owó lọ́wọ́ ẹ̀ kó o tó fún lówó. You have money for crying out loud. At the end of the day, wọ́n á ní sáwọn ẹ̀jẹ̀ lówó ni. Wọ́n ti gbàgbé tí wọ́n ń pè ní service. Èèyàn ń wá sílé yín, ó máa ń tún generator ṣe. Mechanic generator ni ó máa ń tún generator ṣe. On a normal day tí òun ò bá sí ń bẹ̀, ẹ máa ní láti pe ẹlòmíì tó ń tún generator ṣe kó wá bá yín, tẹ́ máa sanwó fún kó wá bá yín tún generator yín ṣe ni. But he has been doing it free. Ẹ kàn sanwó ọ̀kadà ẹ̀ àwa àtúnṣe. The fact is pé ó wà on standby. Common sensically sí kò yẹ kẹ́. So that is why I keep telling my poor ọmọ mẹ̀kúnnù people, jára ẹ. There is nothing like loyalty. That word loyalty is a modern way of slavery. Tó bá dẹ̀ wẹ̀ kó sunlé. Tó bá dẹ̀ wẹ̀ kó sùn lé kọ́ ọmọ rẹ̀ sí pé bẹ́ẹ̀ ẹnìkan ń bọ̀. Ṣé ẹni tó máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ yín ló fi jẹ́ pé at the end of the day, after 35 years, ẹlòmíì á ti dàgbà wá padà wá wípé lágbájá báyìí lómi, lágbájá báyìí lo àsìkò mi, ara yìí ò ní nǹkan kan tán lè ṣe sí. Ìwọ náà tó máa blame wípé ṣé ó sun ẹ́ mọ́lé ọ̀dọ̀ ẹ̀ àbí nígbà tó o ti rí pé o ò rí nítorí wá lọ́dọ̀ ẹ̀ o ò lè tètè kú o. These people wọ́n máa ń rò wípé bóyá tí n bá sin dádì to some extent, bóyá wọ́n á ṣàánú mi. Kò yẹ kó, why do you have to keep doing that? When you can actually render your service, get paid and leave the scene immediately. And as a poor person, kò sí ibi tí o fẹ́ sá lọ ju ibi tí o ti ń ṣiṣẹ́ ọwọ́ rẹ lọ. Ibi tó ń hẹ̀ yẹn lówó, ibẹ̀ ni ibi ìsádi rẹ. I have been on round table with people of timber and calibers. People tó jẹ́ pé tí n bá ń dákọ̀ ẹ mọ̀ wọ́n dáadáa. In tí èmi máa ń pariwo ń bẹ̀ ni wípé I must get paid for my service. I must get paid for my service. Kìnìún inú aginjù ní mí. Ìwé kan tí àwọn èèyàn máa ń kà sọ wípé ọmọ kìnìún ṣaláìní, ebi a sì máa pa wọ́n. Ọmọ kìnìún ṣaláìní kìí ṣe kìnìún inú zoo o. Kìí ṣe kìnìún tí ń ṣe lọ́jọ́ síbì kan tó ti mọ̀ gbà tí wọ́n gbóúnjẹ àárọ̀ wá, gbé tọ̀sán wá, gbé talẹ́ wá o. Ọmọ kìnìún inú igbó ṣaláìní, ebi ń pa àwọn ọmọ ẹ̀ náà. So kìnìún tó ti go like 4-5 days láì rí nǹkan kan jẹ, òun yẹ yín fi ọ̀rọ̀ loyalty lọ. Kìnìún tó ti go like 4-5-6-7 days láì rí nǹkan kan fi ba ẹnu, lẹ́yìn fi ọ̀rọ̀ loyalty lọ. We are built for survival and not all these useless talks of loyalty and every other useless things tí ẹ fi ń di àwọn èèyàn mọ́lẹ̀ káàkiri. So o ní láti jára ẹ, ọmọ mẹ̀kúnnù,
the word loyalty bó ṣe ń sàǹdì létí tálíkà ojú bẹ́ẹ̀ kọ́ lolówó fi rí o. Kó o máa rẹ́ńdà sáfíìsì lọ́fẹ̀ẹ́ òun ni túmọ̀ loyalty lọ́dọ̀ olówó. Ó gẹ́gẹ́ nǹkan tí mò ń sọ mo mọ ẹnìkan dòní ó sì máa tún fi owó ara rẹ̀ á fi wọ mọ́tò tàbí kó fi gbọ́kadà láti ilé ọ̀dọ̀ tiẹ̀ á fi gbé ọ̀kadà lọ sínú Olúyọ̀lé lọ́dọ̀ bàbá tí ń ṣe lóyá sí lọ́dọ̀ yóò lọ bá wọn tún mọ́tò wọn ṣe mẹkáníìkì lẹ́nu yẹn yóò padà kúrò ńbẹ̀ tàbí gbàgbé lọ bá wọn jọ ọ́ìlì gbàgbé lọ bá wọn ṣe gbá yóò wà tó wá padà kúrò ńbẹ̀ most times yóò lè mọ́ ní owó lọ́wọ́ tó jẹ́ pé kò ní bá dájú ilé wọn kàn pé kó lọ ṣe ni wọn ò dẹ̀ ní find ẹ̀dín fìtì ní ìròrí tí wọ́n yẹ kí ó yẹ kí n send owó sọmọ yà at least kó fi mọ́tò padà sílé ọmọ yà tó wá ní láti fẹsẹ̀ rìn ọmọ gẹ́gẹ́ kó àgbàlagbà lẹ́ni tí mò ń wí yẹn tó ti níyàwó tó ti lọ́mọ but yóò lédìn tó máa ń dè yín mọ́lẹ̀ sọ́dọ̀ àwọn pípù yìí ní wípé wọ́n lówó lọ́wọ́ náà at least wọ́n lè ṣàánú mi níjọ́ kan ìyàtọ̀ ń bẹ nínú ẹni tó lówó lọ́wọ́ àtẹni tí ó ṣe tá àti fún ọ nínú owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ and at the end of the day wọ́n á sọ pé àwọn ò jẹ́ lówó ni wọ́n á ní sáwọn jẹ́ lówó kankan sóò pààyàn fáwọn ni wọ́n dẹ̀ ti wá gbàgbé wípé ó ti rẹ́ndà sáfíìsì o ẹ wo ẹni tó ń lọ jo ọ́ìlì tó ń bá wọn sáfíìsì mọ́tò lọ́fẹ̀ẹ́ kò ní gbowó but based on pé wọ́n ti mú bí ọmọ dádì kíní kan dádì yóò gbọ́kadà lọ lórí ọwọ́ tara tiẹ̀ yóò padà dé yóò ṣègbà yóò ṣàwọ̀ this guy told me he has never received 100,000 from this person ever in life then why are you still there? Ó ní òun rò pé bóyá lọ́jọ́ kan wọ́n lè ṣí ìwé ìrántí kan òun. Why do you need to keep enslaving yourself over what is not? Ṣé wọ́n rò pé bóyá owó yẹn ìwọ ò lè make ẹ̀ lórí ọwọ́ tara tiẹ̀ ni? You can actually do that yourself. So the word loyalty bí ó ṣe máa ń dún létí ẹ̀yin ọmọ tálíkà bẹ́ẹ̀ kọ́ ló ṣe lójú olówó. Ìtumọ̀ loyalty lójú olówó ọ̀tọ̀. Ní tó gbọ́dọ̀ ṣe láti lóyà sí olówó ọ̀tọ̀ ni ṣùgbọ́n bó ṣe ń dún létí ẹ̀yin ọmọ tálíkà ọ̀tọ̀ náà ni o. So mo lè fẹ́ kó o rántí wípé kìnìún aginjù ní ọ́ tí o bá wá ní tí ọ́ jẹ lọ fúnra rẹ̀ o ò ní jẹun o 4, 5, 6 days 7 days nígbà míì ẹlòmíì tí ọ́ jẹ òṣù ọ̀fun kìnìún inú igbó orí tí ọ́ jẹ àfitọ́lọ́mbà tó pé orí yóò dẹ̀ hustle kó tó rí ni despite God backing ó tún máa hustle kó tó rí ni. So why do you need to fi ra rẹ sí abẹ́ ìgbèkùn ìṣẹ́rù ìgbàlódé all in the name of loyalty? Kí wọ́n lè mọ̀ pé mo lóyà. If you are in a place and you are not getting what you want for yourself then leave. Nobody is forcing you to be anywhere. Stop coming outside to come and cry foul pé wọ́n lò mí wọ́n ṣe gbà. Mo mọ̀ pé púpọ̀ àwọn ọ̀rọ̀ lílò yẹn I was used by lágbájá I was used by tẹ̀mẹ̀dù. Mo mọ̀ pé òótọ́ ni. Ta ló máa gbàgbọ́? Ta ló máa blame olówó fún tálíkà? Ta ló fẹ́ blame olówó fún tálíkà? Ta ló fẹ́ sọ wípé ní tí olówó ṣe ò dá? This guy mentioned something yesterday. He was actually referring to someone in Ibadan pé ẹ̀yin náà lè sòótọ́ àbí lè sòótọ́ nítorí pé lágbájájọ́ rẹ̀ ti yín ṣé kó má bàa bínú sí yín ni. What do you expect? Okay, kó sòótọ́ kí àárín òun àti olówó ẹgbẹ́ ti ẹ̀rọ bàjẹ́ nítorí ìwọ ọmọ tálíkà lásán. You guys mean nothing to them. You guys mean nothing. Mean anything sí wọn. You mean literally nothing to them. You mean literally nothing to them. The only tools tí wọ́n ní láti fi lè di ẹnikẹ́ni tó bá jẹ́ tálíkà mọ́lẹ̀ òun náà ni that word loyalty. That word loyalty náà ni. So you being labelled a disloyal person doesn't make you a bad person. Ẹni yẹn ò wúlò fún òun ló fi ń pè ẹ́ òun ló fi ń sọ pé bóyá o disloyal àbí whatever. Something happened in Oyo State political circle of recent that has to do with me going from one place to the other and all that blah 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 blah. And I made my intention known. Baba, this is what I want anywhere I am. I want what I want. And this person was like tí mi ò bá tiẹ̀ wá lówó ṣé tí n bá tiẹ̀ wá lówó tí mo lè fún ẹ ṣé ìjọmọlúwàbí ò wá tó ni. Ìjọmọlúwàbí doesn't pay bills bàbá mi. It doesn't pay bills. Ìjọmọlúwàbí ni a fi máa sẹ́ndì owó sí ìyá tí ọkọ tiẹ̀ ti kú láti bí ọdún mọ́ yẹn tá à ń fi owó ránṣẹ́ sí lóṣooṣù. Ìjọmọlúwàbí lòun fi ń jẹun. Kìnìún inú aginjù ni mí. Mò ń gbà nǹkan tí máa jẹ ni. I was built for survival, to survive, not for this shenanigans and all these useless talks here and there. Ọmọ tálíkà was built to survive. Ó ló fi jẹ́ pé lọ́pọ̀ ọgbà tí ẹ bá ń lébẹ̀lì àwọn ọmọ wa obìnrin ní olóṣò nkankan èmi ò kí ń bá yín pè wọ́n bẹ́ẹ̀. Mi kì í bá yín pè wọ́n bẹ́ẹ̀. Ọmọ mi ìtẹ́ ẹyí tó ń gbèdì lọ níta yẹn. Torí most of the time dẹ́nu jẹ́mẹ̀ta yẹn á sọ pé to those girls now ó wá dàbí ìgbà pé mo fẹ́ fira mi sí problem. Kì í ṣe kó dàbí ìgbà pé o fẹ́ fira rẹ sí problem. O fẹ́ fira rẹ problem ni. Because àwọn ọmọ tẹ́ẹ̀rí tẹ́ ń lọ yẹn ẹ kàn ń fojú ọmọ kékeré wò wọ́n ni. Ẹ kàn ń fojú ìdí àtọmú tó ń bẹ lára wọn wò wọ́n ni. Ẹlòmíì inú wọn ló ń gbọ́ bùkátà lé. Ẹlòmíì inú wọn nínú àwọn ọmọ tẹ́ ń wò yẹn ló ń tọ́jú àwọn àbúrò ẹ̀ mẹ́rin ló ń fún ìyá tiẹ̀ lówó ló ń tọ́jú ló ń fún bàbá rẹ̀ lówó ńgbà míì gan náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Bàbá ẹlòmíì ti kú, bàbá ẹlòmíì ti dòkú ayé, bàbá ẹlòmíì ti rìn lọ. So what do you expect? Ṣé wọn ní survive ni? O lè máa wá true love kó wá dé pé àárín àwọn tálíkà ló wà lọ. How dare you? How dare you? You are looking for true love. O wá true love káàkiri gbogbo orílẹ̀-èdè ayé. Pàápàá jùlọ òun wà bọ̀ nínú Ìbàdàn. Ó lọ sí Sámọ́ndà, ó lọ nú Bódìjà, ó lọ nú Ẹlẹ́bú, ó lọ sí apá àbí tí sẹ́mẹ́ǹtì ti pé dunlẹ̀ nínú ìlú.
àwọn rè ìsàlẹ̀ fọkọ̀ ọ̀hún rè dì kan ọ̀hún lọ gẹ́gẹ́ ọ̀hún lójú òdògbò páyé wá tún lọ fún àwọn tẹ́bí ń pa àwọn tí ebi ń pa so kí wọ́n fi ọ̀rọ̀ ń tọ́kàn wọ́n lẹ̀ torí ní tí stranger máa wí ṣé kí wọ́n máa sọ́fà ṣé kí wọ́n máa sọ́fà ni torí ní tẹ́ ẹ máa wí because of wetin stranger go talk Ayinde mi Wasiu stranger ò ní kájọ́ re àṣẹ ẹ̀ ní kájọ́ re ṣé kó máa sọ́fà ni kó máa sọ́fà nítorí pé tí o bá béèrè owó lọ́wọ́ ẹ wàá pè láṣẹ́wó àbí wàá pè ní kinní kan kó o lè pè ní good girl so o fi ẹlẹ see people don't leave their top priority for whatever you believe in or anything. Kìnìún aginjù òun ni ọmọ aláìní ọmọ tálákà kìnìún aginjù ni wọ́n kìnìún aginjù lọmọ tálákà wọ́n ń wá tí wọ́n jẹ ni ṣé ẹ̀yin èé wo documentary ni kí n wo àwọn fọ́nrán àkàálẹ̀ tí wọ́n máa ṣe tí wọ́n fi máa kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí bí àwọn ẹranko ṣe máa hùwà sí nínú igbó ni kẹ́ wá lọ fi compare eléyìí tí àwọn ìhùwàsí àwọn ẹranko tí wọ́n ti ṣe lọ́jọ́ síbi kan nínú zoo ẹ lọ compare tí kìnìún bá rí kìnìún inú igbó tó bá kàn rí nǹkan kan tó ta fírí ó ti fò débẹ̀ kì í ṣe wípé òun fúnra rẹ̀ kọ́ ló fò débẹ̀ ebi ló fò òun débẹ̀ ó dàbí ẹni tí ewu ń lé ni nígbà míì ó lè fò high fence tàbí kó bẹ́lẹ̀ láti 5-story building nígbà tó bá bẹ́tẹ̀ ló máa tó mọ̀ ìgbésẹ̀ mi mo bẹ́ láti ibi tó báyìí ewu ló bẹ́ ọ kì í ṣe wọ ewu ló lé ẹ nígbà yẹn tó fi bẹ́ so kìnìún anú agijù tí ò rí ní tí ó jẹ for the past 7 days nǹkan kẹ́kọ̀ọ́ kọjá fírí ó fò gbogbo skills tí àwọn kìnìún yẹn fi máa ń fa ẹran ya kì í ṣe àwọn ni wọ́n ń fa ẹran tó kéré sí wọn ya ebi ló ń fa àwọn ẹran yẹn ya lórúkọ wọn ẹni tí ebi ti ń pa for the past 5 days tí ò rí nǹkan jẹ so ó wá ní nǹkan tó kọjá wọ́n ní sẹ́rí wọ́n ní jẹ́ bá skills tí lion yẹn fi fa ẹran yẹn ya òun kọ́ ló fi ẹran ya ebi ló fa ẹran yẹn ya ìṣọwọ́ tí lion nínú igbó fi lè fa ẹran ya ìṣọwọ́ yẹn kọ́ ni lion nínú zoo ṣe máa fa nǹkan ya and then the word domestic animal ẹlòmíì ò mọ̀ wọ́n believe pé bóyá tó bá ní pé difference between domestic animal and wild animals wọ́n á máa dárúkọ lion as wild animal wọ́n á máa dárúkọ àwọn ewúrẹ́ nkankan as domestic animal kò sí ẹranko téèyàn ò lè domesticate domestication means wípé ẹranko tí ó lè bá wa gbélé kí ni ò jẹ́ kí àwọn kìnìún ó lè bá wa gbélé lọ́pọ̀ ọgbà torí pé ebi ń pa wọ́n domesticate lion ní Dubai wọ́n wà láyọ̀nù kìnìún kankan wọ́n wà ní sitting room wọn tí wọ́n jọ jókòó tí wọ́n jọ ń ṣe ilé ayé wọn bẹ́ẹ̀ nítorí pé ebi ò pa ni o lè expect ìwé kan tí ẹ máa ń kà pé ẹni ebi ń pa ọ̀gbọ́ wàásù ẹni tí ebi ń pa ọ̀gbọ́ wàásù kí ló ń expect lọ́wọ́ ẹni tí ebi ń pa ẹni tí ebi ń pa lọ́wọ́ so kàtàkàtà tí wọ́n wá ní láti sọ yẹn wọ́n ní Yorùbá ní ajá tó ti yó kó lè bá èyí tí òyò ṣeré èyí tí ebi ń pa lọ́wọ́ so kọ́ wá jókòó kọ́ wọn tẹ́tí sí nonsense tí wọ́n ní láti sọ in the name of loyalty àbí so ọ̀fẹ́ pè lẹ́ni time láti lè ránṣẹ́ nígbàkúgbà tó bá wù ọ́ I have a brother when I was the first person tó máa kọ́kọ́ gbà mí sílé brother yẹn ni nínú àdúgbò lónìí the brother is now making himself available for me anytime I need him kí ni reason tó fi ń ṣe bẹ́ẹ̀ torí pé I give him money every now and then he sees me there was a time tó declare fún mi tẹ́gbọ́n yẹn declare fún mi wípé mọ̀mọ́ bí mi léèrè wípé ibo ni mo wà mọ́ tó o bá ti nídìí láti pè mí kà sọ pé o fẹ́ rí mi ni so téèyàn bá ń bá olówó téèyàn bá ń bá olówó rìn mí sí lówó but wọ́n ti rí ìwúlò wípé àwọn fi nǹkan tí àwọn ń ṣe lẹ̀ àwọn lọ bá wálé fún nǹkan kan àbí míì tó bá nílò àwọn fún ṣùgbọ́n nígbà táwọn bá máa padà dé àwọn rí èrè di wípé àwọn lọ síbì kan based on bí àpò àwọn ṣe máa wú dé ìwúlò ọbẹ̀ gẹ́gẹ́ nìyẹn what is the point of pé mò ń bólówó rìn nígbà tí ó bá jẹ́ wípé inú owó àìní mi yẹn náà ni màá tún fi gbọ́kadà lọ síbi iṣẹ́ tó bá fẹ́ rán mi tí n bá tún dé náà màá kàn jíṣẹ́ fún tẹ́lẹ̀ ni yóò dẹ̀ sọ pé mo ṣe màá tún wá rí láti fẹsẹ̀ rìn padà sílé nígbà míì tí n bá lówó ọ̀kadà lọ́wọ́. There was a time my mom called me because mood lèmi fi máa ń gbé kọ́ńté mi mood mo fi máa ń ṣe gbogbo nǹkan. My mom called me 4 to 5 times mo ń gbó kọ́ ọ̀rọ̀ ìrìn báyìí ní ìgbé and ọ̀rẹ́ mi was like kí lè tó gbé fóònù ẹ tó ring or anything I said my mom ló ń pè and then gbé náà mo ní mi ì sí mood láti rojọ́ kankan báyìí and later bàbá ọlọ́pàá èèyàn called me and he was like ọmọ mi bò ní ibo ló wà I said mo wà available sir kò ń ṣe pé torí pé mo lóyà tí kan náà ń pè yẹn mo mọ̀ tún mọ̀ wípé tọ́lọ́pọ̀ èèyàn if he called me and I went to his place kò dín kankan ní 150k that is why I don't abuse the visitation I don't just go to his place anyhow but when he called me himself kò dín kankan 150k there was a time tí mo wà ń bá àkàn nínú Ọ̀ṣun tó kún abẹ ní ìní Bódìjà mo ti wà ń bẹ̀ níbi ọwọ́ alẹ́ aago 8 àbọ̀ nítorí pé mo ti gba gbogbo nǹkan sára in fact ọmọ òbògán ti wà lójú ọ̀nà tó jẹ́ pé everything ti set lálẹ́ ọjọ́ yẹn and baba called me ọmọ mi bó ló wà I said I'm at your service sir and he said ìmọ̀ bóyá o lè dọ́dọ̀ mi lálẹ́ yìí mo lé available ọ̀kadà ní 2000 ọgbẹ́ni máa fẹ́ 5k ó ń fò lọ́bẹ̀ ni bá àti mo dé bẹ́ẹ̀ yẹn lára wa 550,000 ni mo mú kúrò ń bẹ̀ lálẹ́ ọjọ́ yẹn ìdí tí mo fi mú owó tó bẹ́ẹ̀ kúrò ń bẹ̀ mi ní sọ̀rọ̀ ẹ̀fẹ́ yìí so mi ní why do I need to tell you wípé
iṣẹ́ tí mò ń ṣe pẹ̀lú bàbá ọlọ́pọ̀ yẹn kì í ṣe loyalty. Iṣẹ́ pé n tí màá jẹ mò ń rí níbẹ̀ ni. In tí mo fẹ́ jẹ mò ń rí níbẹ̀. Ṣé o mọ̀ wípé reason pé tí mo bá rí kọ́ yìí wọ́n mọ̀ wípé nǹkan tó reasonable àtẹ̀yìn ẹ̀ yọ ìyẹn lásán tó láti stand by anybody forever. Ìyẹn lásán tó not by máa rin àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ kàn máa promise wọn máa fọkàn wọn balẹ̀ lórí ẹlòmíì ẹnu lásán yóò bẹ́ẹ̀ fi ya ìṣòro ẹ sí wẹ́wẹ́ báyìí yóò sì sọ di pẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú ẹnu lásán ìṣòro yẹn sì wà ń bẹ̀ in actual sense. Ìṣòro yẹn wà ń bẹ̀ in actual sense. So ẹ lọ mọ bí wọ́n ṣe ń fún àwọn tó bá ń tẹ̀lé yín lówó kò sẹ́ni tó sọ pé kẹ́ ẹ sọ wọ́n dolówó kò sẹ́ni tó sọ pé kẹ́ ẹ sọ wọ́n dọlọ́rọ̀ but ẹ lọ mọ bí wọ́n ṣe ń fún wọn lówó ẹ máa fún àwọn tí wọ́n ń tẹ̀lé yín lówó why you call someone pé kó wá bá ẹ mọ bí wọ́n ṣe ń fún lówó mọ́tò kọ́ sí demand ẹ̀ mi ò ever pè yẹn rí pé kó wá bá mi kí n má fún ó kéré tán nínú ìgbésí ayé tí n bá ní pé kó wá bá mi láti inú Ìbàdàn sí Ìbàdàn 10k lówó ẹ transport fare tó bá jẹ́ pé mi mo ní kó wá tínú mi bá dẹ̀ tún dùn jù mo tún lè sọ 25k so people that knows me wọ́n mọ̀ dáadáa. So ẹ yé máa rin àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ all in the name of loyalty àbí useless whatever thought tẹ́ ń gbé sọ́kàn káàkiri. Ẹ yé máa rin àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ ẹ yé máa lu àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ ẹ nídìí wọn náà lẹ́ fi jẹ́ kí wọ́n súnmọ́ yín ẹ nídìí wọn ni tẹ́ ẹ bá nídìí wọn ẹ ní jẹ́ kí wọ́n súnmọ́ yín kò sẹ́ni tó lè súnmọ́ yẹn tó yẹ mo fi máa ń wo ọ̀rọ̀ kan tí yìí sì máa ń ṣe fọ́nrán olóbìnrin dé yìí Egungun tó ṣe ń gbà kan tó pé I moved to people of value I removed myself from the former circle I was in and I moved to another circle. O lè move to another circle tí wọn ò bá fún ọ láàyè àti move close to them. You cannot move to another circle tí wọn ò bá fún ọ láǹfààní àti move close to them. So o lè bá yẹn ṣe láì ṣe pé bóyá nìyẹn fún ẹ láǹfààní àti bóun ṣe. So for you to have allowed person láti bá yín ṣe ẹ̀yin náà mọ̀ tí ẹni yẹn fẹ́ offer ni ó lè mọ̀ lówó tó fẹ́ offer yín but ó ń offer àwọn services míì gbogbo àsìkò ẹ̀ tí ń fi ilẹ̀ sí mọ́ bá yín lọ gbá lọ àwo lọ kókó bá a sásùn tó bá fi àsìkò ń ṣe nǹkan míì náà owó ni yóò mú wọlé fún owó ni yóò mú wọlé fún ẹ gbàgbé ọ̀rọ̀ loyalty ẹ mọ̀ wà responsible ẹ mọ̀ fún àwọn tí bá ń ṣe dáadáa àwọn tí wọ́n bá ń serve yín one way or the other ẹ mọ̀ fún wọn ní nǹkan ẹ gbàgbé ọ̀rọ̀ loyalty tẹ́ fi máa wọ̀nyẹn lẹ́rú káàkiri. Alhaji Saheed Òṣùpá ẹ ṣe dáa rárá ó sì dùn mí gan gbogbo ẹ̀yin tẹ́ wá ń ṣépè lórí ọ̀rọ̀ yìí èpè tẹ́ bá ti lè rù ẹnikẹ́ iṣẹ́ o bọ́rọ̀ ṣe jẹ́ lélẹ̀ ìrìn àjò gbé mi dọ́dọ̀ Shehu Jamiu Àmì Ọlọ́run mo gbà gẹ́gẹ́ bí àáfàá mi kó tó di pé mo dé ọ̀dọ̀ Shehu Jamiu Àmì Ọlọ́run ni mo ti nífẹ̀ẹ́ Alhaji King Dr. Saheed Òṣùpá ìfẹ́ tí mo ní sí wọn ìfẹ́ ìjìnlẹ̀ ni mo nífẹ̀ẹ́ wọn dọ́kàndọ́kàn nígbà tí mo tún wá dọ́dọ̀ Shehu Jamiu Àmì Ọlọ́run mo rí pé Shehu Jamiu Àmì Ọlọ́run náà nífẹ̀ẹ́ Alhaji Saheed Òṣùpá gidigidi àwa ń bá rìn àjò yẹn bọ̀ Shehu Jamiu Àmì Ọlọ́run mo máa ń ṣe home service fún wọn mo máa ń gẹrun fún wọn bẹ́ẹ̀ ni mo dẹ̀ tún ń bá irú orí ìtàgé mi lọ mo ń gbìyànjú kí Shehu Jamiu Àmì Ọlọ́run kó connect mi mọ́ Alhaji Saheed Òṣùpá ṣùgbọ́n kò ṣe fún mi mo sì tẹ̀síwájú ní ìrìn àjò ayé mi àìmọye connection tí Shehu Jamiu Àmì Ọlọ́run ní tí mo ń gbìyànjú gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ onítíátà yìí pé kó connect mi mọ́ tí ò dẹ̀ ṣe mo dẹ̀ ń bá rìn àjò ayé mi lọ pé tó Ọlọ́run á ṣe níbòmí mi ò ti torí ẹ̀ bá wọn já o mi ò ti torí ẹ̀ rí wọn fín o mo sì nífẹ̀ẹ́ wọn torí àáfàá tí mo gbà fún ni gbogbo ayé náà mọ̀ ó kàn yí bírì lọ́dún náà lọ́hùn wọ́n wá yíwọ́ sọ́dọ̀ Alhaji Wasiu Alabi Pasuma Wonder wọ́n bá wọn ṣe tí mo bá ti wá fẹ́ lọ sọ́dọ̀ Alhaji Wasiu Alabi Pasuma Wonder èmi á fà sẹ́yìn kì í ṣe pé bẹ́ẹ̀ mo yé ti wọn o ọkàn jẹ́ pé ẹni tí mo bá ti nífẹ̀ẹ́ tí mo bá ti gbà fún mo gbà fún tán ni ìyẹn ti Alhaji King Dr. Saheed Òṣùpá Olúfimọ Mátàgbàmọ́lẹ̀ tó mo sì ń bá rìn àjò ayé mi lọ mo wá ṣe kọ́mẹ́dì kan lọ́dún kan mo wá fẹ́ ṣe launch ẹ̀ ó wá wù mí láti pe Alhaji King Dr. Saheed Òṣùpá Olúfimọ Mátàgbàmọ́lẹ̀ mo wá pe arákùnrin kan ládùúgbò mi AZ Picture àjọṣe collaboration gbàgbà tó dáàrin kan ó yọwọ́ mo wá pe mọ́là fún pẹ́ni ẹni Lẹ́kan T-Fash ládùúgbò mi yẹn lájọ wá ṣe show yẹn tá a fi gbé King Dr. Saheed Òṣùpá Olúfimọ Mátàgbàmọ́lẹ̀ wá síbi launching mi ìwádìí kan lọ́dún náà lọ́hùn bùrà láti tó jẹ́ ẹ̀gbọ́n Alhaji King Dr. Saheed Òṣùpá Olúfimọ Mátàgbàmọ́lẹ̀ àwọn lọ́ọ́ àtẹ́ǹdì sí wa lọ́dún náà lọ́hùn bí mo ṣe wọnú wọn ni pé ẹni tí mo ti ń gbóhùn rẹ̀ tipẹ́ tí mo nífẹ̀ẹ́ sí mo tún wá ní opportunity àti pè wọ́n síbi launching mi lẹ́yìn ìgbà yẹn mo máa ń lọ sí show wọn máa lọ perform lórí stage wọn ayé náà ti ń rí mi pẹ̀lú wọn àwọn náà rí pé ọmọ yìí náà nífẹ̀ẹ́ mi dọ́kàndọ́kàn wọ́n fún mi chance yẹn láti lè darapọ̀ mọ́ wọn wọn ò kanra mọ́ mi àwọn náà dẹ̀ ń fìfẹ́ hàn mi mo appreciate torí ọ̀pọ̀lọpọ̀ artist ló ti ẹ̀fẹ́ láti súnmọ́ wọn ló fẹ́ láti get contact wọn lọ́wọ́ tí ò ní opportunity yẹn wọ́n mọ̀ lórí wọ́n appreciate dáadáa ẹ ṣé mo dúpẹ́ ẹ̀ ní jábọ́ láíláí àmọ́ kí wàá lọ fa tó ṣẹlẹ̀ gangan tí ìrìn àjò fi wá rí báyìí torí wípé mo gbìyànjú pé kí ọ̀rọ̀ yọ parí lábẹ́lẹ̀ kó má dé ìta gbangba mo gbìyànjú gbogbo ìgbìyànjú mi ó ń já sásán ni pàbó ló ń já sí àròkàn ló jẹ́ kí n wá ṣe fídíò tí mo sẹ́ndì sí olóyè Sunday Igboho aláìmọ̀ wípé ó máa bọ́ sí àpò ìbínú wọn ó ní ìgbà kan Alhaji Saheed Òṣùpá wọn wà ní Amẹ́ríkà mo wá pè wọ́n mo ní bàbá mo máa fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín wọ́n mọ̀ wípé mi tọrọ owó lọ́wọ́ àwọn
nítorí pé wọ́n ti ẹ̀jẹ̀ kí n súnmọ́ àwọn yẹn opportunity ni privilege ni. Wọ́n ní kíni mo ní mo fẹ́ràn àgbà presenter kan ní Nàìjíríà mo fẹ́ kẹ́ connect mi mọ́ wọn kí n lọ sórí show wọn kí wọ́n lọ interview mi. Wọ́n ní ta ni bàbá wa Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà. Mo ní mo fẹ́ràn wọn mo fẹ́ lọ sórí program wọn kí wọ́n interview mi. Wọ́n ní kí n má wọrí ó kéré gan. Wọ́n ní ṣùgbọ́n kí n jẹ́ káwọn òde sí Nàìjíríà. Mo ní ẹ ṣé gan sa mo ti gbọ́. Ó mà lágbára o. Kò ju ọjọ́ kẹta ọ̀rọ̀ yẹn lọ bí bàbá wa Kọ́lá Olóòtú bí wọ́n ṣe program lórí Alhaji Saheed Òṣùpá ó sáde kò sáde. Mo diwọ́ mọ́ nígbà mo rí program mi. Ìwọ Ọlọ́run kí ló ṣẹlẹ̀? Alhaji Saheed Òṣùpá náà ti rí fídíò yẹn ní Amẹ́ríkà. Lóòtítọ́ èmi àti wọn àjọ sọ̀rọ̀ ń pẹ́ rárá ojú ọjọ́ 5 sọ́jọ́ yẹn lọ Alhaji Saheed Òṣùpá bí wọ́n ṣe dé sí Nàìjíríà báyìí bí wọ́n ṣe fídíò nìyẹn wípé bàbá Gébó ó ṣe bàbá Gébó kò ṣe bàbá Gébó gbogbo ayé náà lórí fídíò yẹn tó ń já rìnrìn. Mo ní ẹ gbà mí ẹni tí mo ní kí wọ́n connect mi mọ́ pé mo fẹ́ mọ̀ ìbànújẹ́ gorí ọkàn mi kò pẹ́ bí mo ṣe rí kọ Alhaji King Dr. Saheed Òṣùpá Olúfẹ́mi Mátàgbàmọ́lẹ̀ ni wọ́n ní Afásúnà mo fẹ́ kó jáde ti bàbá yìí. Wọ́n ní mo fẹ́ kó jáde ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi lọ́dún náà lọ́wọ́ sọ pé wọ́n ní kò sí ṣíṣe kò sáìṣe ọba rán ni níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba kò ṣeé mọ̀ jẹ́ odò ọba kò ṣeé ráríwọ̀ ni mo bá ṣe kí ni mo bá ṣe fídíò fún bàbá wa Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà fídíò yẹn trend. Bọ́dà Saheed Òṣùpá ṣe pè mí àwọn rí fídíò yẹn inú wọn dùn wọ́n ṣàdúrà fún mi wọ́n ní Afásúnà màá fún ẹ ní owó màá fún ẹ ní 500,000 naira màá fún ẹ ní 500,000 naira inú mi dùn. Wọ́n ní tó máa ṣe fún mi ní ìsinmi wípé wàá lọ gba show wá tó bá ti gba show dé àwọn wàá fa 500,000 naira jáde nínú owó show yẹn àwọn kò fún mi tó mo lè ṣe àdúpẹ́ sà mo á bọ́ sí gbòòrò mo ń wẹ́ni tó lè gbé show fún mi complete 2 months ààrẹ anybody bí a ṣe dá ọ̀rọ̀ owó yẹn sọmọ́ nìyẹn mo yà tẹ̀síwájú ní ìrìnàjò ayé mi. Àmọ́ lọ́jọ́ kejì tí mo ṣe fídíò fún bàbá wa Kọ́lá Olóòtú ìmọ̀ pé àtìgbà yẹn gangan ni mo ti wà nínú àdánwò ayérayé Ọlọ́run yọ mí kó ń bẹ àtàwọn ẹbí mi àmín. Ṣé wá rí fídíò yìí ló dá wàhálà lẹ̀ bí Shehu Jamiu Àmì Ọlọ́run bó ṣe rí fídíò yìí online ẹni tí mo ẹ̀sẹ̀ gẹrun fún ní ọjọ́ kẹta ọjọ́ yẹn kàkà kó pè mí sákìyèsí pé fídíò tó ṣe ó kù díẹ̀ káàtó Àmì Ọlọ́run ò pè mí wọ́n wá pe aláàánú mi ẹni tó jẹ́ pé tí mo bá ní any challenges ẹni màá lọ sunkún bá tí ó sì bá mi gbọ́ bùkátà yẹn aláàánú mi áńgẹ́lì mi ni ó wá pe ẹni yẹn ọlọ́mọ tóbi lọ́ba o ní ọjọ́ yẹn gangan èmi àti chairman mi yẹn àjọ wà papọ̀ ní èmi ni mo kó fóònù wọn lọ́wọ́ bí kò Àmì Ọlọ́run ṣe wọlé báyìí mo wá gbé fún wọn pé Alhaji wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ ṣé ò fẹ́ bá yín sọ̀rọ̀ bí wọ́n ṣe gbé fóònù yẹn sétí fóònù yẹn wá wà speaker bí Àmì Ọlọ́run ṣe sọ fún wọn pé Afásúnà yẹn o ọmọ yẹn lè dànù o kọ́ ọmọ fẹ́ǹsì yé ká lé ẹ o lè dànù ọmọ ìjọ fọṣẹ yìí o lè dànù chairman mi yẹn gan kò mọ bó ṣe lè kọ́ọ̀tì fóònù yẹn tó yín mo ti gbọ́ kò mọ ọmọ bí ṣe lè kọ́ọ̀tì ẹ̀ ṣé nígbà tí wọ́n máa kọ́ọ̀tì fún tèmi ti gbọ́ báyìí wọ́n á dorí kodò báyìí wọ́n á bá mi wọ́n ní ṣe mo gbọ́ mo ní mo gbọ́ tí Àmì Ọlọ́run bá yín sọ kí ni mo ṣe fún Àmì Ọlọ́run ẹni tí mo sì gẹrun fún ní ìjẹta kí ni mo ṣe tó ṣe pé kẹ́ ẹ lé mi dànù ẹ̀yin aláàánú mi wọ́n ní lórí fídíò bàbá Kọ́lá Olóòtú tó ṣe mọ́ èmi náà ń gbọ́ tí wọ́n ń wí bẹ́ẹ̀ mò ń gbọ́ pé ẹ̀sọ́ fídíò yẹn wọ́n sọ pé fídíò bàbá Kọ́lá Olóòtú tó ṣe ni wọ́n sọ pé káwọn ò lé mi dànù mo á dorí kodò wípé Àmì Ọlọ́run tí mo sì gẹrun fún ìjẹta ṣe bóyá kí wọ́n mú nọ́mbà mi kán pè mí ni kí orúkọ lélẹ̀ chairman yẹn wá jẹ́ kó yẹ mi pé kí n fọkàn balẹ̀ àwọn ò ní lé mi dànù kí n fọkàn balẹ̀ kí n má wọrí àwọn ò ní lé mi ìbànújẹ́ gorí ọkàn mi wọ́n á délé lálẹ́ ìyàwó mi ń bi mí léè pé kí ló ṣẹlẹ̀ mo ní kò sí nǹkan kan ní ilé sọ síta pé ẹni tí mo gbà fún tí mo sì gẹrun fún ìjẹta tó ṣèṣe dé láti Amẹ́ríkà Ọlọ́mọ tóbi lọ́ba wá jẹ́ kí àṣírí ò tú sí mi lọ́wọ́ ẹ̀mí mo kó fóònù ẹni yẹn lọ́wọ́ mo wá sùn bóyá nítorí nǹkan tí mo wá gbé sọ́kàn sùn ni bí mo ṣe máa jí lóru báyìí bí mo ṣe lálàá pé Àmì Ọlọ́run lé mi látọjọ́run pé ó fẹ́ fún mi lọ́rùn mo kàn fòdìdé ní fòdìdé tí mo fòdìdé ní nǹkan bí aago 4 òru ẹ̀rù wá ń bà mí mo wá bẹ̀rẹ̀ sí ń pe chairman mi yẹn mo ń pe nọ́mbà wọn títí tí wọn ò gbé kọ́ ọmọ pé ẹni yẹn ti máa sùn yẹn chairman mi láti lè ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún wọn ìyẹn wá lè mọ́rọ̀ yẹn mọ́ra mọ́ bí mo ṣe tẹ WhatsApp mi mọ́lẹ̀ bí mo ṣe voice Alhaji Saheed Òṣùpá pé Alhaji Saheed Òṣùpá fídíò tẹ́ ní kí n ṣe fún bàbá Kọ́lá Olóòtú ọmọ ti dá wàhálà alẹ́ ó ti dá wàhálà alẹ́ Àmì Ọlọ́run ti pe olórí aláàánú mi pé kí wọ́n lé mi dànù pé kí kó mọ fẹ́ǹsì yé ká lé mo ní ẹ ṣàánú mi ẹni yẹn náà ló kù fún mi gẹ́gẹ́ bí aláàánú ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ìgbà tí mo wá voice tán Alhaji Saheed Òṣùpá ti pè mí náà pé ó ṣúọ̀ pé bẹ́ẹ̀ ló ṣe rí mo ṣúọ̀ wọ́n ní sọ lè sọ níwájú Àmì Ọlọ́run mo ní mo lè sọ lójú ẹ̀ mo ní mo lè sọ lójú ẹ̀ mi gan ni mo gbé kọ̀ fún chairman mi ọwọ́ mi ní fóònù ẹni yẹn wà wọ́n ní ṣé kí àwọn send voice note yẹn sí Àmì Ọlọ́run mo ní ẹ má send torí pé chairman mi yẹn sọ pé kí n má sọ síta
àárín èmi àti Chairman yẹn máa dàrú, àárín wa máa dàrú tẹ́ bá sọ síta. Alhaji Saheed Òṣùpá sì fi mí lọ́kàn balẹ̀ wípé kí n fọkàn balẹ̀, àárín wọn ò ní dàrú, àwọn ọmọ báwọn ò ṣètò àárín yẹn. Wọ́n dẹ̀ send voice note yẹn sí Àmì Ọlọ́run. Bí àgbà kò ṣe dé nìyẹn o, àgbà kò ṣe dé nìyẹn o. Bí Àmì Ọlọ́run ṣe rí voice note yẹn, àgbà kò kàn dé ni. Alhaji Saheed Òṣùpá tó wá send voice note yẹn sí Sheikh Yahya Sataru lábẹ́òkúta. Táwọn náà bá ń wo fídíò yìí wọ́n mọ̀ testify sọ̀rọ̀ tí mo sọ yìí. Kásà má fọ̀rọ̀ gùn. Bí Àmì Ọlọ́run ṣe gbọ́ voice note yẹn báyìí, ó ṣe bẹ̀rẹ̀ sí ń pe Chairman mi yẹn pé ọ̀rọ̀ tí mo ní kẹ́ ẹ má sọ, ẹ padà sọ fáfáà Súnà. Òṣùpá ti send voice note sóhun. Kásà má fọ̀rọ̀ gùn. Àmì Ọlọ́run wá lè rò pé Òṣùpá máa bọ́ sórí stage wọn bẹ̀rẹ̀ sí ní bú àwọn ní live tí wọ́n bá lọ. Àmì Ọlọ́run wá mọ tí tó lè ṣe. Àmì Ọlọ́run wá pe Chairman mi yẹn, ó wá ń bú wọn gan. Chairman mi tèmi náà wá pè mí, wọ́n á ń sọ̀rọ̀ sí mi. Àfáà Súnà, èmi ní kò má sọ̀rọ̀ ìfẹ́ anybody. Ó wá ń sọ f'Òṣùpá, ó ti dé wàhálà lábẹ́. Àmì Ọlọ́run ti ń bú àwọn ọmọ ní ìwọ kí ni mo wá kàn báyìí. Kásà má fọ̀rọ̀ gùn. Àmì Ọlọ́run wá fẹ́ wá gbogbo ọ̀nà láti lọ bá Alhaji Saheed Òṣùpá tó yóò ti ń pè Alhaji Saheed Òṣùpá ò gbé kọ́. Ó pè wọn ò gbé kọ́ tí mo máa ń parọ́. Gbogbo àwọn náà ń wo báyìí, wọn ò gbé kọ́. Wọ́n wá pé kí ni kó wọn ó ṣe. Ilé wọn Mágòdò nìkan ló mọ̀. Wọ́n ti kókò Mágòdò kọ̀ mọ́ bí tí wọ́n ń gbé ní Lẹ́kí. Ó wá pe ẹnìkan, mo kàn fowókọ bẹ́ẹ̀ nìyẹn láṣìírí ni. Ẹni yẹn ló wá send àdírẹ́sì sí Àmì Ọlọ́run náà fi lọ jí ká Alhaji Saheed Òṣùpá mọ́lé. Wọ́n wá dó sẹ́nu géètì, wọ́n á gbá géètì títí kó tó di pé géètì man, mo mọ̀ pé Alhaji Saheed Òṣùpá wọ́n nílé òun kò wù wọ́n láti sí géètì fún. Géètì man sá padà wá sí géètì fún Àmì Ọlọ́run ló bá wọlé. Àmì Ọlọ́run wá sọ fún Alhaji Saheed Òṣùpá pé irọ́ ni, kò rí bẹ́ẹ̀, irọ́ ni mo pa má wọn. Àwọn àfáà tó tẹ̀lé Àmì Ọlọ́run wọ́n wá fi snap picture Alhaji Saheed Òṣùpá àti Àmì Ọlọ́run bí wọ́n ṣe dúró nínú yàrá wọn, nínú pálọ̀ wọn. Pẹ̀lú Alhaji Saheed Òṣùpá àti Àmì Ọlọ́run wá sẹ̀dẹ̀ sí wọ́n á ṣe họ́ọ̀bì. Ok, mo wá sọ fún Alhaji Saheed Òṣùpá pé àwọn pípọ̀ yìí wọ́n máa ń ṣe họ́ọ̀bì sí mi. Nígbà tí Àmì Ọlọ́run wá kù ní ọ̀dọ̀ Alhaji Saheed Òṣùpá, Alhaji Saheed Òṣùpá náà wá pè mí pé kí n wá sọ́dọ̀ àwọn. Èmi náà wá gbéra, mo wá lọ sọ́dọ̀ wọn ní Lẹ́kí. Wọ́n ní báwo lọ́rọ̀ ṣe jẹ́. Mo ní yìnyín jẹ́ parọ́ mọ́ wọn. Ọwọ́ mi gan ni fóònù Chairman yẹn wà. Tàmí Ọlọ́run fi pè wọlé. Mo dẹ̀ ń gbọ́ tí wọ́n sọ pé kí wọ́n lé mi dànù nítorí fídíò tí mo ṣe fún bàbá wa Kọ́lá Olóòtú. Wọ́n ní mo ṣọ́, mo ní ẹ jẹ́ ká pe Chairman mi yẹn. A dẹ̀ pe Chairman mi yẹn ní fídíò kọ̀. Wọ́n sọ pé sí bẹ́ẹ̀ ni lóòótọ́. Wọ́n ní bẹ́ẹ̀ ni. Owó Súnà gan ló gbé kọ́ fún mi, ó ní kí n lé dànù. Ṣùgbọ́n mo sọ pé kọ́mọ yìí kó má sọ̀rọ̀ ìfún yín. Ṣùgbọ́n tọmọdé bọ́ sọ pé òun lálàá kan. Yín tó rò sùn ló fi lálàá. Mo ní mo lálàá. Kì í ṣe pé tí mo rò sùn, ọ̀tọ̀ ló jẹ́ pé tí mo rò sùn náà ni. Kásà má fọ̀rọ̀ gùn. Chairman mi dẹ̀ sọ fún Alhaji Saheed Òṣùpá pé èmi dẹ̀ sọ pé mi ò ní lé. Wáyé tó fi wá sọ̀rọ̀ yẹn tí gbogbo ẹ̀dẹ̀ ti di wàhálà. Àmì náà ti ń kí fáwọn báyìí. Alhaji Saheed Òṣùpá bá mi bẹ Chairman mi pé kí wọ́n má bínú, pé kí wọ́n má lé mi dànù. Wọ́n ní àwọn náà ti promise mi pé àwọn ò ní lé mi dànù. Wọ́n ní Àmì náà gẹ́dẹ̀ ti wá sọ pé òun ò sọ bẹ́ẹ̀. Mo gbà ó sọ bẹ́ẹ̀ fáwọn, ó sọ bẹ́ẹ̀. Mo ní mi gan gbọ́ ó sọ bẹ́ẹ̀ fún yín. Kásà má fọ̀rọ̀ gùn. Alhaji Saheed Òṣùpá wá wò pé okay, àwọn làwọn mọ̀ nǹkan táwọn rí pé kí n wá lọ bẹ Àmì Ọlọ́run. Mo wá yarí pé kò possible. Ẹni tó ṣẹ̀ mí, ẹni tí mi ò ṣẹ̀, ẹ tó wá ní kí n lọ bẹ̀. Wọ́n ní Àfáà Súnà, èyí tí àgbàlagbà rí lórí ìjókòó tọmọdé bá gun ogi kò lè rí, kí n wá lọ bẹ̀. Mo ní ẹ̀yin lè lọ bẹ̀. Wọ́n sà ní kí n lọ bẹ̀. Kásà má fọ̀rọ̀ gùn. Alhaji Saheed Òṣùpá wọ́n wá pe ẹnìkan Chairman mi kan, wọ́n pè ní system. Àwọn náà wọ́n mọ̀ gbọ́ fídíò ìbáyìí yí pé kí n fi lọ bẹ̀ Àmì Ọlọ́run pé ká jọ lọ. Ó dùn mí gan, ṣùgbọ́n mo wá gbọ́rọ̀ sí Alhaji Saheed Òṣùpá lẹ́nu. A wá gbéra níjọ́ kejì nígbà tá a dọ́dọ̀ Àmì Ọlọ́run pẹ̀lú ẹni tí wọ́n pè ní system yẹn. Wọ́n sọ fún mi, wọ́n ní kí n má sọ owó ń bẹ̀, kí n kàn dọ̀bálẹ̀, kí n máa bù lẹ́sẹ̀ so, kí n dẹ̀ máa sọ pé kó dáríjì mi lórí nǹkan tí mi ò ṣe. But ọlá Alhaji Saheed Òṣùpá àti system tí wọ́n tẹ̀lé mi, mo ṣe bẹ́ẹ̀. Nígbà tá a débẹ̀, a bá gbogbo wọn nínú pálọ̀ wọn, Àmì Ọlọ́run àtàwọn àfáà. A bá wọn bẹ̀, mo dẹ̀ dọ̀bálẹ̀ tán, mo dẹ̀ bù lọ́sẹ̀ so pé ẹ má bínú sí mi. Ṣé ẹ má bínú sí mi? Mo bẹ̀ ṣe ń bẹ̀bẹ̀ lórí nǹkan tí mi ò ṣe. Àmì Ọlọ́run wá sọ statement kan ní tí ẹ bá yẹ pé mo rò wò, màá ní kí wọ́n máa nẹ̀ káàkiri àdúgbò ni, màá ní kí wọ́n máa nẹ̀ káàkiri ni. Bí mo ṣe gbọ́ yẹn báyìí, mo kàn dìde ni lórí ìkúnlẹ̀, mo dúró sórí ìkúnlẹ̀. Mo á fẹ́ sọ̀rọ̀ bí Chairman mi yẹn ṣe fàmílà sọ ní pé má sọ anything, má sọ anything. Mo kàn sun ẹkún ni lórí nǹkan tí mi ò ṣe. Wọ́n mọ̀ nà mí káàkiri. Tó mo á ní ẹ sáà má bínú, ẹ má bínú. Mo gbé ẹ má lọ, èmi ti dáríjì ọ, kí ni mo ti dáríjì ọ. Mo sáà fi kó ń bẹ. Nígbà tó wá di ọjọ́ kẹta tá a kó lọ́dọ̀ Àmì Ọlọ́run, Alhaji Saheed Òṣùpá wọ́n wá pè mí. Wọ́n ní Àfáà Súnà, orúkọ Súnà tó ń jẹ́ yẹn ta ló fún ẹ? Sáàmì Ọlọ́run ló fún ẹ? Mo ní Àmì Ọlọ́run kọ́ èmi, mo fúnra mi. Wọ́n ní wọ́n ló fún rẹ. Wọ́n ní kò dáríjì ọ, máa ṣe tiẹ̀ lọ. Ọ̀rọ̀ yẹn ó wọnú akínyẹmí ara mi. Kò dáríjì mi kí n máa ṣe tèmi lọ. Tó èmi náà sì gbà fọ́lọ́run. Mo bá ń ṣe tèmi lọ, mo bá rìn àjò ayé mi lọ. Lálẹ́ mọ̀ pé ogun ń bẹ níwájú fún mi àti máà tí wọn ò lé mi dànù yẹn. Bí máà yẹn tó jẹ́ Chairman mi bó ṣe wọnú àdánwò látọdún náà lọ́hùn lélẹ́yìí o. Máà yẹn ta gbogbo nǹkan tó ní. Ó ta trailer, ó ta company. Ilé ẹyọ kan ló kù báyìí tí máà yẹn fẹ́ ta báyìí, tó fẹ́ ta ní 600 million. Kẹ́lẹ́ bá mọ̀ pé bí máà yẹn ṣe lówó lọ́ tó tẹ́lẹ̀, gbogbo nǹkan ẹ̀ ló tán. Ilé yẹn nìkan ló kù tó fẹ́ fi san gbèsè báyìí. Tá à ń gbàdá pé kéèyàn wá rà, àmọ́ bí tógun ti wá tó àṣà tẹ̀síwájú. Àmọ́ kí ló fa sábàbí tí mo fi ń rìkọ́dù King Dr. Saheed Òṣùpá? Olófin Mátàgbàmọ́lẹ̀,
èmi tí mo nífẹ̀ẹ́ wọn táwọn náà sì mọ̀ pé mo nífẹ̀ẹ́ àwọn kí wọ́n yẹ̀ wò àwọn kan ti yẹ̀ wò mọ́ ọmọ yìí nífẹ̀ẹ́ mi tọkàntọkàn kí wá ló fà tí mo fi wá ń rìkọ́ọ̀dù wọn ẹ gbọ́ lénìí bó ṣe di lọ́jọ́ kan èmi àti Alhaji Saheed Òṣùpá à ń sọ̀rọ̀ bá ṣe wá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wa kànrọ̀ wọ́n ṣe pé àáfàá rẹ̀ àmì ọlọ́run bí ó ṣe mẹ́ṣà àmì ọlọ́run báyìí mo kàn tẹ rìkọ́dìn ni kí ni reason mo tẹ rìkọ́dìn ni pé mo máa ń fẹ́ tún ọ̀rọ̀ wọn gbọ́ torí àwọn ọ̀rọ̀ ọlọ́gbọ́n làákàyè máa ń wà ń bẹ̀ ètò ọ̀dà àwọn kí n tó tún gbọ́ bí tí mi ò bá gbọ́ dáadáa bí Òṣùpá ṣe sọ fún mi pé àáfàá àmì ọlọ́run yẹn wípé ẹnìkan ó ṣoore fún ọ̀ràn ní Mẹ́kà ó tún ra mọ́tò fún wípé ẹni yẹn padà wá sẹ́ nígbà tí ẹni yẹn padà wá sẹ́ àmì ọlọ́run sọ pé àwọn jókòó papọ̀ àwọn àáfàá wípé wọ́n sàṣẹ nìyẹn ọlá rẹ̀ rilẹ̀ tó dẹdun arinlẹ̀ rabaraba rẹ̀ ló tún pa ẹni yẹn bẹ́ẹ̀ ni Alhaji Saheed Òṣùpá sọ fún mi evidence ń bẹ lọ́wọ́ mi o yes proof ń bẹ lọ́wọ́ gbogbo tó ń bà mí lọ́kàn jẹ́ tó ń bà mí nínú jẹ́ ni pé nígbà tí wàhálà ìṣẹ̀lẹ̀ nípa ti fídíò bàbá Kọ́lá Olóòtú tí gbogbo ẹ ti di ẹran tó tí Alhaji Saheed Òṣùpá tí wọ́n sọ fún mi pé àmì ọlọ́run ò dáríjì mi àmọ́ kí n máa ṣe tèmi wọ́n wá fọ gbólóhùn kan jọ yẹn wọ́n ní kí n wá rẹ́ àwọn pé àwọn máa introduce mi sí àáfàá kan wọ́n á máa ṣiṣẹ́ fún mi ọkàn mi balẹ̀ nígbà tí mo padà wá dọ́dọ̀ Alhaji Saheed Òṣùpá wọn ò dọ́rọ̀ yẹn sọ mọ́ ṣùgbọ́n mo wò pé tó ọlọ́run tó ń fi sọ ẹ̀ sọ mi látìgbà tí mo ti wà nínú oyún ìyá mi títí di wákàtí tó èmi náà jánu kó ń bẹ̀ gbọ́dẹ̀ ń bá láìfù mi lọ kó dẹ dùn mí torí pé mo mọ̀ pé Alhaji Saheed Òṣùpá wọ́n jẹ́ni tó máa ń ronú jinlẹ̀ gidigidi tí n bá fún mi lẹ́nìkan tó ń ṣiṣẹ́ fún mi tí nǹkan bá ṣẹlẹ̀ sí ọ̀tá mi ní aburú lọ́la kí n má padà máa sọ fáyé pé Òṣùpá ló fún mi lẹ́ni tó ń ṣiṣẹ́ fún mi o lèmi fi rò bẹ́ẹ̀ yìí dẹ̀ bí wọ́n dẹ̀ já mi kúrò ńbẹ̀ nígbà tí Alhaji Saheed Òṣùpá wá sọ tí àmì ọlọ́run ṣe fẹ́ nìkan fún mi mo ṣe wá di wọ́n mọ́ pé mo wọ gàù mo ti wọ gàù àti gbà yẹn inú ọ̀tá mi ti ń bàjẹ́ àwọn kan ṣe mí tí mi ò lè bá gbogbo ọmọ Nàìjíríà sọ mo wá fi ń compare ẹni tó jẹ́ pé chairman mi aláàánú mi yẹn tó jẹ́ pé gbogbo ọlá tiẹ̀ náà ti lọlẹ̀ tó jẹ́ pé property ẹjọ́ kan lókù tó fẹ́ tà láti fi san gbèsè báyìí ẹni tó jẹ́ aláàánú mi ọlọ́mọ má jẹ́ kẹ́ni náà kú mọ́ pé mo ti wà ní àdánwò dákun ṣàánú mi ọlọ́mọ kó mi yọ gbogbo àwọn nǹkan tó wá tó ń ṣẹlẹ̀ sí mi náà ìyá Súnà oyún rẹ̀ di 8 months 2 weeks ó dé hospital báyìí wọ́n bá sọ pé ọmọ ti kú sínú ọmọ kú sínú kẹ̀ mo pe Alhaji Saheed Òṣùpá mo pè wọ́n ní Amẹ́ríkà a ṣe fídíò kọ ìyá Súnà ló sùn sórí bẹ́ẹ̀dì yìí ọmọ kú sínú ní March 23 2024 lọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ mo pè wọ́n l'Amẹ́ríkà mo ṣe fídíò kọ pẹ̀lú wọn mo ní kí wọ́n wo ìyá Súnà lórí bẹ́ẹ̀dì mo ní ọmọ ti kú sọ́ta rẹ̀ nínú wọ́n sọ pé kí wọ́n tètè ṣe CS o ìjẹ́ ló lábẹ́ fi ṣe CS 300,000 naira Alhaji Saheed Òṣùpá sọ fún mi pé kò sówó lọ́wọ́ àwọn l'Amẹ́ríkà táwọn wà ṣùgbọ́n àwọn bá mi pé Nàìjíríà pé pọ̀ kí n bá wọn manage iye tí wọ́n bá sẹ́ndì wọ́n ní àwọn sẹ́ndì 30,000 naira sí mi 30,000 naira yẹn àfi tí wọ́n bá máa rí láàárọ̀ lálókù wọn ò dá mi lóhùn Ọlọ́run dé bàṣírí ń bò mí mo rówó CS yẹn san wọ́n gbé ọmọ yẹn jáde nínú ẹ̀ ní 2024 mo tún tẹ̀síwájú ìrìn àjò ayé mi mo ń bọ̀ ní ṣó Alhaji Saheed Òṣùpá àwọn kan àtáàkì mi wọ́n bà mọ́tò mi jẹ́ wọ́n fẹ́ pa ọ̀tá mi gbogbo ayé lórí fídíò yẹn ń gbà yẹn bẹ́ẹ̀ ni ìgbà tó di jọ́kì tí mo wà lọ́sípítù mo kọ̀ Alhaji Saheed Òṣùpá pé báyìí ló mà ṣe ṣẹlẹ̀ lálẹ́ àná tí mo kó ń ṣó wọ́n ní àwọn náà máa mú bá ń sáárín wọn tẹ̀ fi dápa máa mú bá ń sáárín o mò ń gba drip lọ lọ́sípítù Alhaji Saheed Òṣùpá wọn ò ṣe nǹkan kan fún mi náà gbà yẹn mo tún bá rìn àjọ tó èmi ewo tó ìfẹ́ tí mo ní sí wọn ó jinlẹ̀ gan ó lágbára gan mi kì í tí torí owó báyàn ṣe àwọn kan tó pè mí láti abroad pé àfáà Súnà kí n jọ kí n kó kámẹ́rà mi àtàwọn kírò mi ká lọ interview Alhaji Muriyi Alabi Thunder ipe ní àmọ́ ti yẹ kí tí mo bá fẹ́ gbà kí n sọ fáwọn wọ́n tún pe Alhaji Saheed Òṣùpá pé àwọn kan báyìí máa wọ́n pè mí lábúròdù pé kí n lọ interview Alhaji Muriyi Alabi Thunder nítorí mo ṣe lóyà sí wọn wọ́n sọ pé àfáà Súnà o gbọ́dọ̀ lọ tó bá lọ máa bínú sí ọ wọ́n tún ṣe bẹ́ẹ̀ náà mo ṣe bẹ́ẹ̀ ń dáwọn pípù yẹn lóhùn àwọn yẹn gan wọn máa wò mí lábúròdù báyìí nígbà tí mo sí studio mi ní last year mo send fídíò sí wọn pé bàbá yìí tọ́mọ yín ṣẹ̀ṣẹ̀ ṣe ni o inú wọn dùn wọ́n ṣàdúrà fún mi wọ́n wá bí mi fúnra lára wọn pé Súnà kí ni nǹkan tó ti rà sínú studio yẹn mo ní kámẹ́rà lókù tí mi ò ti rà wọ́n ní èlò bí kámẹ́rà èlò mo ní aṣápanupọ̀ sí òkè bí kámẹ́rà 800,000 wọ́n ní èlò ní half 800,000 àní 400,000 wọ́n ní òkè àwọn máa assist mi pẹ̀lú 400,000 àfi tí mo bá máa rí ní àárọ̀ ìlókù studio yẹn gan ó ti lé ní 1 year báyìí wọn ò ṣe fún mi tó fi bínú àmọ́ tá a bá lọ show lẹ́ẹ̀kọ̀ọ̀kan jọ 20,000 wọ́n ti fún mi 50,000 naira bí ẹ̀ẹ̀mejì tá a bá lọ ṣó kádẹ̀ tó kó ń ṣó làwọn náà ti ná tán á san owó wúbà tá a gbé wá ìgbà tí mọ́tò sì fi wà lọ́wọ́ mi màá repo sínú mọ́tò ìgbà tí ó sì mọ́tò mọ́ báyìí sí wúbà là ń gbé káàkiri níbẹ̀ gan kí n tó kúrò gbogbo àwọn bọ́ìsì náà bá wá bá mi á tó ti há owó tán màá tó ti ná ju owó tí wọ́n fún mi gan lọ. lọ́dún kan àáfàá líláfi wọ́n wọ DM mi wọ́n sẹ́ndì píkṣọ̀ Alhaji Wasiu Alabi Pasuma àti ìyàwó wọn wọ́n sẹ́ndì píkṣọ̀ wọn ẹ̀ sí mi rẹpẹtẹ wọ́n wá sọ pé àáfàá Súnà send me your account details máa pẹ́ ta lélẹ̀ máa lọ wo píkṣọ̀ wọn bí ẹ ṣe pè mí nìyẹn àáfàá Súnà afẹ́ kó bá wa ṣe birthday shout out fún alájà ní ìyàwó Alhaji Wasiu Alabi Pasuma wọn dà pé kí n send account number mi mo tẹ gbogbo kíní ẹ̀ mọ́lẹ̀ pàpàpàpàpà
mo sẹ́ndẹ̀ sí Alhaji Saheed Òṣùpá pé nǹkan báyìí mo rí o àwọn gan sọ fún mi pé Alfa Sunna mọ́ dá wọn lóhùn mo dẹ̀ ṣe bẹ́ẹ̀ nítorí pé mo ṣe lóyà tán fún wọn mélòó mo fẹ́ kà mo sì ń bá ìrìnàjò ayé mi lọ bàbá Kọ́lá Olóòtú àti Alhaji Saheed Òṣùpá wọ́n parí ìjà wọn yìí lé dọ́dọ̀ bàbá yẹn mọ́ wọn ò lè fà mí lọ́wọ́ lọ sọ́dọ̀ wọn pé ẹ bá mi forí jọ ọmọ yìí mo wò pé tó mo tún bá ìrìnàjò ayé mi lọ nígbà tó wá di last year 2025 yìí tí Ìyá Sunna tún lóyún mi tó wá fẹ́ bímọ wọn ní CS náà ni ó fi bí tó mo dẹ̀ gba kámú nígbà tó dẹ̀ bímọ tán tá a gbóyàn tá a gbọ́ ọmọ true CS ó dẹ̀ tún yáyọ ọmọ fún Alhaji Saheed Òṣùpá pé àti bímọ Ọlọ́run wọ́n dẹ̀ kí mi wọ́n ní àti ẹ̀ ti dúpẹ́ àti gbóyàn àti gbóhùn ọmọ wọn ò dẹ̀ fún mi ní kankan èmi náà ò dẹ̀ béèrè lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni ìjọ yẹn wá bọ́ sí on the 25 of December tí wọ́n máa ń ṣe white agbada party ìgbà tí mo dẹ̀ ṣe kó mọ ọmọ mi tán tá a sọ ọmọ lóko tán mo dẹ̀ gbé agbada wọ̀ mo dẹ̀ gba party wọn lọ nígbà mo débẹ̀ bí wọ́n ṣe rí mi lọ́ọ̀kan báyìí tẹ́ bá rántí fídíò yẹn mo play last time tí wọ́n ní kí n lọ delete àwọn yẹn ní kí n lọ delete bí wọ́n ṣe fojú kan mi bẹ́ẹ̀ pa Sunna báwo ni kó mọ ẹ àmọ́ ni mo ti ṣe lé ní bí mo ṣe ní bí mo ṣe tán náà ni mò ń bọ̀ wá sí show then mo jẹ́ ní 400,000 kó owó studio mo ní bẹ́ẹ̀ ni sà àtọwọ́ ọmọ náà mo jẹ́ lówó ọmọ náà pè mí tílẹ̀ bá mọ́ káwọn san gbogbo gbèsè àwọn mo ní mo ti gbọ́ sà kámẹ́rà gbé náà gbogbo àwọn náà ló fẹ́ ara wọn sọ nígbà tó dẹ̀ di on the 26 mi ò pè wọ́n mo pé wọ́n mọ arrest ó wá di on the 27 of December mo wá ń pè wọ́n láti gbà yẹn títí wọn ò gbé kọ́ mi di January 17 ìyẹn mo wá dorí kodò mo wá ro gbogbo flashback pé kò sí any challenge tí mo bá ní tí wọ́n bá pe bàbá yìí wọn ò ní attend sí mi tó dẹ̀ jẹ́ wípé tí wọ́n bá fẹ́ rán mi iṣẹ́ wọ́n pè mí lọ́wọ́ kan ni mò ń dáhùn gbogbo àròkàn yẹn ló jẹ́ kí wọ́n lọ ṣe fídíò tí mo ṣe ní January fídíò yẹn ló fẹ́ dí wàhálà nígbà tí Alfa Saheed sì tó rí fídíò yẹn ó bí wọ́n nú wọ́n dẹ̀ pè mí Alfa Sunna ní tẹ̀sí kú díẹ̀ káàtó wọ́n láwọn dẹ̀ fọlọ́run bẹ̀ mí kí n lọ delete fídíò yẹn ó dẹ̀ gbà sí Alfa Saheed sì tú lẹ́nu mo dẹ̀ lọ delete fídíò yẹn mo dẹ̀ gbójú ń bẹ̀ bí Alhaji Saheed Òṣùpá mẹ́ṣe blọ́ọ̀kù mi ní WhatsApp nìyẹn tó Alhaji Oríyọmí Hamzat mẹ́ṣe gbọ́ sọ̀rọ̀ yẹn nìyẹn wọ́n wá pè mí Alfa Sunna kí ló dé tí mo fi lọ ṣe fídíò báyìí mo ní fídíò yẹn mo tẹ̀ ti delete ẹ̀ Alfa Saheed sì tó kí n delete mo ní mo dẹ̀ ti delete ẹ̀ wọ́n wá ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní báyìí ni ọbọ̀ ń ṣe fún mi any challenges tó bá dé bá mi wọn ò ní yọjú tí má dẹ̀ fẹ́ rán mi sí ọwọ́ kan wọ́n pè mí tí máa dá wọn lóhùn mo dẹ̀ mọ gbogbo tèmi gan fara gbà látara bí mo ṣe ń bìjà wọn àmọ́ kò ṣeé sọ fáyé mélòó mo fẹ́ kà àbí ta láàánú mi náà tó náà ti rẹ́ẹ̀kì látara pé báyà ó fara gbá mi Ọlọ́run mélòó mo fẹ́ kà mélòó mo fẹ́ sọ kásà má fọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat ti wá sọ pé àwọn understand mi dáadáa pé frustration ló ṣe mí frustration ni pé àwọn gan ò ṣe dáa yí pé gbogbo ayé ti rí mi mọ́ àwọn àti Alhaji Saheed Òṣùpá ipò yìí káwọn ò ṣe nǹkan dáadáa fún mi wọ́n ní ó dà pé last time tí mo wá s'Àgídìgbò pé ìgbà tí àwọn sọ pé Alfa Sunna yá gbé mọ́tò yẹn tẹ̀lé wa lẹ́yìn kájọ lọ síbì kan mo sọ pé kò sí mọ́tò lọ́wọ́ mi mọ́ pọ́dà ìpè mi kò sí mọ́tò lọ́wọ́ mi mo ní bẹ́ẹ̀ ló ti lé ní 1 year tẹ́lẹ̀ pé wúbà mo máa ń gbé káàkiri wọ́n ní àwọn gbọ́dọ̀ wá nǹkan ṣe sí pé wọ́n á ní àwọn àti Alhaji Saheed Òṣùpá pé àwọn máa wá nǹkan ṣe sí wọ́n dẹ̀ tún jẹ́ kó yé mi wípé kí n lọ kọ story wá páwọn máa sponsor fíìmù mi kí wọ́n á yà ń bàdàn àwọn dẹ̀ polówó ẹ̀ ní ọ̀fẹ́ ní Àgídìgbò kódà wọ́n sọ pé àwọn máa pe ọmọ Aládò yẹn gan pé kóun náà polówó fíìmù ẹ̀ lọ́fẹ̀ẹ́ láì gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ fún bàbá Aládò kásà má fọ̀rọ̀ gùn wọ́n bá mi pé Alhaji Saheed Òṣùpá ní January ọdún 2026 wọ́n bẹ̀ wọ́n á pè mí padà wọ́n ní wọ́n ti unblock mi pé kí n pè wọ́n kí n bẹ̀ wọ́n mo dẹ̀ ṣe bẹ́ẹ̀ mo pè wọ́n mo bẹ̀ wọ́n mo sọkún sí wọn lọ́rùn Alhaji Saheed Òṣùpá wá sọ fún mi pé Alfa Sunna ṣé mo sọ fún ẹ pé tí mi ò bá ẹ pé àwọn fáǹsì mi lè ṣe fún ẹ náà mo ní lóòótọ́ ẹ máa ń sọ fún mi so mọ̀ pé Oríyọmí Hamzat tó ń tẹ̀lé yẹn gan fáǹsì mi ni mo ní mo mọ àmọ́ true wọn kọ́ ni mo fi mọ Alhaji Oríyọmí Hamzat o Alhaji Oríyọmí Hamzat wọ́n wá lè nífẹ̀ẹ́ mi nítorí Alhaji Saheed Òṣùpá mi ò mọ o wọ́n ní mo mọ̀ pé fáǹsì ni wọ́n kódà mo lè sọ fún Oríyọmí gan kó má help ẹ kó má ṣàánú ẹ mo ní ẹjọ́ sáà mo á ń bẹ̀ wọ́n lórí fóònù wọ́n dẹ̀ kọ́ ti fóònù Alhaji Oríyọmí Hamzat wọ́n dẹ̀ sọ pé kí n tún lọ kọ story wá pé àwọn sponsor ẹ̀ àwọn kò mọ́tò lẹ́ni nílùú Ìbàdàn mo ní mo ti gbọ́ ẹ ṣé mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn kásá má fọ̀rọ̀ gùn kò ju ọ̀sẹ̀ kejì lọ Alhaji Oríyọmí Hamzat wọ́n travel lọ London wọ́n tún dé London àtúnjọ sọ̀rọ̀ wọ́n á jẹ́ kó yẹ wọ́n pé bàbá ẹ jẹ́ ká kọ́kọ́ mú ọ̀rọ̀ mọ́tò kúrò torí mọ́tò náà ni a máa gbé káàkiri bẹ́yà a fẹ́ wá síbi rally yín àtàwọn ọmọ mi everything wọ́n dẹ̀ sọ pé táwọn bá ti dé sí Nàìjíríà gbà tó dẹ̀ di February wọ́n dé sí Nàìjíríà a lọ bá wọn ní March a lọ kí wọn ǹjẹ́ ká wá sọ̀rọ̀ wa Alfa Sunna mọ̀ ń bọ̀ amáríra títí a ti lo 4 days lọ́dọ̀ wọn ní Ìbàdàn l'Àgídìgbò pẹ̀lú àwọn hòtẹ́ẹ̀ tá à ń sùn àríra sọ̀rọ̀ tá a bá máa ríra Alfa Sunna a máa sọ̀rọ̀ wáńsí wọ́n á tún lọ a máa sọ̀rọ̀ wáńsí wọ́n á tún lọ tí kì í dé ẹ̀rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ajá tó rí ni tó ń yọ̀rù tẹ́lẹ̀ tó wá di pé ó rí ni tó ń gbó kéèyàn ó fura tó wọ́n bá mẹ́sẹ̀jì wọn ní bàbá àwa ti ń padà lọ sékòó adẹ̀wá sékòó wọ́n á mẹ́sẹ̀jì wọn láti gbà yẹn wọn ò reply mi gbogbo ọ̀rọ̀ tájọ́ sọ mọ̀rin bàbá ò dá mi lóhùn bọ́dẹ̀ tó ń continue life mi pé tó àjùmọ̀bí ọ̀kan tàánú ẹni tó lọ́n bá rán sí yàn níṣẹ́ ni lóore lẹ́yìn ìgbà yẹn mo tó fẹ́ gba oore kan lọ́wọ́ ẹnìkan ẹni ẹ wá pè mí ó ní kí n wá sọ́fíìsì ọ̀hún wọ́n á lọ bá ń bẹ̀ ẹni ẹ wá bí mi pé kí ni mo ṣe fún Òṣùpá mo bá tún torí kodò pé wọ́n ní Òṣùpá pe àwọn wípé ẹni oore náà kéré ni àbó tóbi ni káwọn má ṣe fún Alfa Sunna
ẹni ẹ wá sọ pé òun máa ń rí kọ́ mi tí wọ́n máa ń pè òun ó lóun ọ̀mọ̀ọ́mọ̀ gbé kọ́ mi ni mo wá wò wípé wọ́n tún ti dọ́dọ̀ ẹ̀yin náà wọ́n náà wá wò pé ọmọ yìí yóò ṣe àwọn Saheed Òṣùpá kó ló dé mú àwọn mọ́ra báyìí táwọn fi ń ṣe báyìí fún ọmọ yìí làwọn fi pè mí làwọn fi sọ tinú àwọn kókó lè tán nínú àwọn ẹnìkan tó fẹ́ gbéṣẹ́ fún mi wọ́n ní Saheed Òṣùpá sọ pé káwọn má gbéṣẹ́ fún mi báwo kí ni mo ṣe ẹni tí mo fi gbogbo ọjọ́ ayé mi sìn tó dẹ̀ tún wá jẹ́ pé aláàánú kan ṣoṣo tí mo ní tú pé mo bìjà yín lẹ́ni yẹn náà tó fi dẹ́dun arinlẹ̀ báyìí tó tún wá wà ní ìdààmú kó ló má bá mi pẹ́ nìyẹn gbogbo ọmọ Nàìjíríà ẹ bá mi ṣàdúrà kó ló bá mi gbé nìyẹn lórí sókè padà ó ṣe gudugudu méje yàyà bẹ́ẹ̀ fà lórí ayé mi gbogbo tí mo sọ.